is Yorubawuyi. Me say no to one Nigerian. The country of kidnappers, full of the S-men, bandits, tribalism, godfatherism, nepotism. Say no to one Nigerian. I stand with Yoruba nation. I said no going back. I said no staying back. No going back. Yoruba nation. Where we stand? Where we stand? See the batty right there, Tony the low matter. Daddy, lọ́jọ́ ni bá sùn lọ́rù. 20 million ló ní lọ́wọ́ wa. Níbo la ti fẹ́ 20 million? Lọ́jọ́ ni bá sùn lọ́rù. Wọ́n náà máa pa lọ́la tó àbá tí 20 million tẹ́lẹ̀. Wọ́n náà máa pa lọ́la o. Bámúbámú ni mo yó, wọ́n kọrin bámúbámú ni mo yó. Wọ́n mọ̀ pé bí ń pọ̀ mẹ́ni kankan o. Bámúbámú ni mo yó. Insecurity everywhere, bloodshedding everywhere. Òmìnira ṣáàlà wa ń fẹ́. Tó bá ní kọ̀ọ̀kan wo lè gẹ́ ní tákàn ẹ̀ lọ́la. Àwa ò ṣerú ẹni kankan mọ́ o. Ṣé bí yẹn la fẹ́ kán gbọ́? Yorùbá nation ẹ jẹ́ ká parapọ̀. Àìsí níbẹ̀ òun láì bá wọn sọ. Àsìkò ti tó. Yorùbá nation ẹ jẹ́ ká parapọ̀. Àsìkò ti tó. Tí di bá ti ra ẹ̀jẹ̀ tó ní ìlú mẹ́ta. Ibi tẹ́ bá wà dé, àlẹ́ ti tẹ̀ padà. Ọmọ kàwé kò wá ríṣẹ́, ohun ribiribi tẹ́ tún sọ pé ẹ máa ṣe, ìyẹn gangan lẹ ò rí ṣe. Dáwọ́ bá mọ̀ bí tẹ́ ń kó hà lọ, àwa ṣe tán ti padà. Dáwọ́ bá mọ̀ bí tẹ́ ń kó hà lọ, Yorùbá ṣe tán ti padà sílé o. A ò ṣe mọ́, àwa ń lọ. A ò ṣe mọ́, àwa ń lọ. Ògún ẹ̀ dìde, Ṣàngó ẹ̀ dìde. Ọbàtálá dìde, Alálẹ̀kẹ̀ dìde, lọ́balọ́ba kẹ̀ dìde, Yorùbá ẹ̀ dìde. Sídi bá ti bá jẹ́ tó nídìí ló máa dà. Ibi tẹ́ bá wà dé, àlẹ́ tí kò padà. Ẹ̀yin tèmi, ẹ̀yin tí Yorubawuyi, ẹ káàbọ̀ sórí ètò mi o, ètò yín, ètò gbogbo wa. Yorubawuyi ní ètò Yorùbá nation. Gbogbo ọmọ aládé, gbogbo ọmọ olóyè, gbogbo alálùbáríkàlẹ̀ Yorùbá. Ẹ káàbọ̀ sórí ètò Yorubawuyi. Ẹ káàbọ̀. Okay. Ká dúpẹ́ fún Ọlọ́run ọba tó ṣọ́ wa láti 2022 or 2023 o. A dúpẹ́ fún ọba tó láyé tó lọ́run. Yorùbá nation assurance now. Wàláì assurance ni. Ó ṣú ọ̀pá. Àmọ́ ká tó tẹ̀síwájú. Lórí ọ̀rọ̀ tí mo fẹ́ sọ.
ẹ kọ́kọ́ gbọ́ ọ̀rọ̀ lẹ́nu àwọn àgbàlagbà gidi, àwọn àgbàlagbà ilẹ̀ Yorùbá. Compliment mo kí yín tí wọ́n ti wá, tí wọ́n ti lọ. Tó kọ́ wọn dẹ̀ ní gbàgbé. Àwọn èèyàn bíi bàbá wa Ubat Ogunde. Oya, ṣé ti ready bàtà yín? Ẹ̀yin tẹ́wọ́ kọ́nkọ́ shoe. Happy New Year. Ẹ ti ready kọ́nkọ́ shoe yín. Ẹ já fi ìjọra ẹsẹ̀. Gbogbo ilẹ̀ máa láìkí orin. Kọ́lọ̀ bá wa tẹ́ bàbá sí afẹ́fẹ́ rere. Iwájú tó ń kọjú sí Ọlọ́run má jẹ́ kó bàjẹ́, èyí tó ń fi sílẹ̀ Ọlọ́run má jẹ́ kó dàrú lágbára Ọlọ́run bá. Ọlá àwọn alálẹ̀lẹ̀ Yorùbá. Because Baba is not a Muslim, neither is he a Christian. Baba was not a Muslim, neither was he a Christian. Àwọn alálẹ̀ nìyẹn, àwọn tó ń gbẹ̀sìn wa gani. Let's go. Ẹ mú jó yín. Àgbèrè òní ìbàjẹ́ ó parí. Ìkíṣí òní ìbàjẹ́ ó ti tán. Ìgbẹ́ àwọn tó dalẹ̀. Owó ti tún ti dé. Àgbèrè ọ̀nà ti tán. Owó ti tún dé o. Yóò ní dèrò tẹ́pẹ́. Bí ẹ ń gbàgbọ́ òun, ìjàmbó wọlé ti dé. Ọmọ tí ẹ ń yọra mú ìjàmbó wọlé dọ̀pin. Ọ̀tá tí ọ̀tá owó ti tún dé o. Ìrònú dé bá wọn. Àwọn tí wọ́n kàn kó sí. Wọ́n lọ kówó wà pamọ́. Àwọn wà kó dodo sí. Wọ́n rí owó wà mọ́lẹ̀ o. Wọ́n rí ìlú òyìnbó. Wọ́n lọ kówó wà pamọ́. Wọ́n rí ìlú Àjàṣẹ́ o. Wọ́n lọ rí owó wà mọ́bẹ̀ o. Àtàbí ìjà Ó jèpè lọ́wọ́ àwọn onígbé. owó ti tún dé o. Ìrònú dé bá wọn o. Ẹ ṣé Alex, ẹ bá mi jó, ẹ bá mi jó, ẹ bá mi jó. Róhùn sùn, ẹ sanwó yìí di mattress, kẹ́ róhùn sùn. Àwọn ọmọ Yorùbá, owó Yorùbá nation tó dé bá á tù wá lára. Ire owó ti tún àkárí o. Ire ire owó tuntun rà. Òkùnkùn kúrò ìmọ́lẹ̀ wọlé. Òkùnkùn kúrò Ìmọ́lẹ̀ wọlé. Ire Olúwo àwa. Ire Jagunmalè Olúwo àwa. Ire ire owó tuntun àkárí o. Ire owó tuntun àkárí o. Ire owó tuntun àkárí. Ẹ káàbọ̀ sórí ètò Yorubawuyi, ọmọ yín olólùfẹ́ yín. Kò pé méjì of Yorùbá nation, the one and only Ajátọ̀ of Yorùbá nation. The one and only Akalolo Aláwọ̀nlélẹ́bọnlẹ́ of Yorùbá nation. Mi pé méjì, kò sírú kọ́yìn lókùtà, kò sírú yọ̀lẹ́pẹ̀. Ọmọ yọ̀ kan bí 1 billion. Mo kí yín, mo kí gbogbo yín pátápátá. Gbọ́ láti gbọ́ nípa ọ̀rọ̀ tó ń lọ nígboro, tó ń lọ online. Láti ẹnu bàbá wa kan, bóyá bọ̀dá wa ni wọ́n, àbí bàbá wa. Mo kí gbogbo yín. Mo kí compliment of the season pé mo ní mo rest dáadáa. Mo yí tí a mo kí ẹ̀yin tèmi. Ẹ pé mo rest dáadáa. Ẹ̀kẹ́ mi jáde díẹ̀. A fi iṣẹ́ para wa ká má ṣiṣẹ́ kú. Ajé ọdún àwa bí iṣẹ́ àwa náà yá sinmi lẹ́yìn. Mi lè wá kú. Yes, Yorùbá nation is a done deal project. Ohun tó ń ṣẹlẹ̀ yìí, ó jẹ́ kó yé wa wípé Yorùbá nation is certain. Is ordained.
assurance wà lórí Yorùbá nation ẹni tó bá ń darẹ̀ láàmú ló ní rẹ̀ lára olóní rẹ̀ lára ilẹ̀ Yorùbá ó ti ṣeéṣe ó máa ṣeéṣe a máa gbálẹ̀ Yorùbá tí ẹ̀gún bá ti débi yìí ó ṣe tán tó fẹ́ yọ ni certainty wà pẹ̀lú gbogbo ẹ̀ ṣe ń ṣe gbùdùgbùdùgbùdù yìí pé Yorùbá nation ó máa bọ́ sí lágbára Elédùmarè àṣẹ èèyàn kan ò lè mú tẹ́ bá ṣe jollof rice tó bá di pé ohun yẹn ti ń bọ́ ta gan aroma yẹn ti ń bọ́ ta ó ti ń run jíjóná jollof rice yẹn ti ń dọ̀nù nìyẹn don deal ní Yorùbá nation ó máa ṣe é ṣe láṣẹ Èdùmàrè. ṣé ń gbọ́ ẹ ń gbọ́. jẹ́ kí n súnmọ́ wájú jẹ́. mo ṣe bí Professor Adeniran no Professor Akintoye òní mo jẹ bí abáyé mú mi gẹ́gẹ́ bí ọmọ. ṣé ẹ ń gbọ́ nǹkan tó wà yín ẹ ń gbọ́ tẹ́lẹ̀ yẹn ń sọ àbí ṣé ẹ ń gbọ́ ẹ jọ. àbíjàmú kan ní bàbá yìí òṣèlú lásán torí bẹ́ẹ̀ bá kọ́ ni gbogbo kòtò tẹ́ ń pẹ́ sílẹ̀ tẹ́ ti pẹ́ sílẹ̀ fún ọ̀tá Professor Akintoye tọ́jú pé ní wọn bọ́ sínú ẹ̀ àìmọye ó sì ń bọ̀ mo ń bọ̀ òkú ìtìlẹ̀ wọ́n ti máa dé Professor Adeniran ilé omi. ẹ jọ tẹ́ bá ń gbọ́ jẹ́ kí n mọ̀ pé ẹ ń gbọ́ bá mi kọ yẹ́sì síbẹ̀ tẹ́ bá ń gbọ́ tẹ́ bá gbọ́ jẹ́ kí n mọ̀ ẹni yẹn ò sọ̀rọ̀ sókè mú láti gbé speaker láti máa fi play ẹ̀ gan lóye tó ń bọ́ta díẹ̀ báyìí ẹ jọ tẹ́ bá ti ń gbé jẹ́ kí n máa mọ̀ mo fast forward ẹ̀ pé kó lè bá àyà mi fẹ́ waste day time mi fẹ́ waste time mi oníkàkúrò ní precious time mi ìfẹ́ lẹ́ni sí mi lẹ́ fi wá ń wò mí a máa sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ tí bàbá yìí sọ bí bàbá ni wọ́n àbí bọ̀dá ni wọ́n I don't know wọ́n láwọn ni PA bàbá Akintoye. God bless you and say yes God bless you. nǹkan tẹ́ jẹ òun lẹ wá ẹ wá ṣe títí ẹ tó ṣe kan ìwé títí mi tẹ́ ṣe olófà tẹ́mi ṣe jáde o because àwọn bàbá wa ní tí àgbàlagbà tí ò bá tijú àti kun ẹsìn ẹsìn náà ò ní tijú àti tẹ́sìn náà bá tijú àti bí àgbàlagbà sọlẹ̀ kò sí tó burú bẹ́ẹ̀ kí ni mi bá ṣe tẹ́lẹ̀ pé mi tí wọ́n fẹ́ jọ mi sùn káàkiri kówókówó ìlú kówókówó òun lẹ́ ń lù fún bàbá yìí láti gbà yìí ṣùgbọ́n ọlọ́run bá tó wà lẹ́yìn Professor Banji àti àwọn alálẹ̀ tí wọ́n tẹ̀yìn lẹ́yìn wọn gbogbo àwọn àṣírí tó wà ní ọwọ́ mi nípa yóò wà ń bẹ̀ tí mo sì máa expose everything fún gbogbo ayé but máa fẹ́ kẹ́ jáde kẹ́ wá dìbọn kọ̀rọ̀ tí mo sọ pé bẹ́ẹ̀ kọ́ ló tẹ́ ẹ bá jáde àjẹ́ ìpè ní òun ẹ̀ tó bá ń bá sọ̀rọ̀ yìí gbogbo kan tẹ́ ẹ ṣe àjẹ́ ìpè ní irọ́ ni ẹ dìbọn kẹ́ irọ́ ni mo pamọ́ yìí bí mo ṣe ń bọ̀rọ̀ mi bọ̀ gbogbo ìgbà tí Professor Adeniran àti Professor Akintoye tí wọ́n jọjọ wà papọ̀ gbogbo ìgbà yẹn tí wọ́n wà ní pọ́ńtò èmi máa ń wá mo máa ń lọ ní gbogbo ìgbà yẹn olóyè wà níbi tí wọ́n wà olóyè wà níbi tí wọ́n wà tó jẹ́ pé ní mo máa ń lọ mo máa ń bọ̀ wọ́n lè kó ládàṣẹ́ lẹ́ẹ̀mejì lẹ́ẹ̀mẹ́ta lójúmọ́ tó o lè ní mi rí di kankan nípa yẹn wọ́n ti gbà tẹ́ wọ́n kó tónú yìí tó jẹ́ pé mò ń wá mo lè nínú 12 hours mo lè lo 10 hours pẹ̀lú yín mo rí tí òkòtò mo dẹ̀ mọ gbogbo kan tó lọ láàrin yín mo fẹ́ sọ fún gbogbo ọmọ Yorùbá pátá tó dàgbà ìgbé evidence wà lọ́wọ́ mi but máa sọ díẹ̀ níwọ̀nba Professor Adeniran ni wọ́n ná gbogbo owó tí wọ́n sẹ́yìn sí bàbá because inú àkáǹtì Professor Adeniran òun ní gbogbo owó yẹn lọ mo fi Ọlọ́run bá mo fi kúra fún gbogbo ayé mo fi àwọn alálẹ̀ mo fi kúra so nípa tẹ́lẹ̀ yìí owó yẹn lọ steady. ẹ jẹ́ bá mi pín show yìí ẹ bá mi pín ètò yìí ẹ bá mi pín ètò ẹ bá mi pín dáadáa ẹ bá mi share ẹ bàbá wa àbí bọ̀dá wa dẹ̀ ní ẹlẹ́yìn ní PA bàbá Akintoye ẹ ní bàbá Adeniran Professor Adeniran ẹlákàntì wọn lówó ń wọlé sí wọn ná owó àwọn àṣírí wà lọ́wọ́ yín àwọn evidences wà lọ́wọ́ yín tẹ́ fẹ́ tú síta ẹ ń retí kí bàbá Adeniran kí wọ́n bọ́ta kí wọ́n sọ̀rọ̀ mi ò mọ̀ yín o ẹ̀yin náà lè máa mọ̀ mí àmọ́ ọmọ Yorùbá ni mí mo mọ̀ play orin bàbá Ògúndé yẹn wọlé ni fún ẹ̀ tẹ́ bá bá mi bẹ̀rẹ̀ ètò yìí ẹ̀ tẹ́ bá bá mi bẹ̀rẹ̀ ètò yìí ẹ lọ gbọ́ orin tí mo play wọlé orin yẹn 1969 náà ṣe bí mo bí wọ́n ti bí yín 1969 bàbá Ògúndé kọ orin yẹn náà mi ò dá ẹjọ́
You say, please, you want me to use wisdom because agbejo ẹnìkan dá àgbà òṣìkà ni. Kọ́lọ́run má omi gbóná lẹ́jọ́, Kọ́lọ́run má kó dájọ́ wa. Èmi ò ní dá ẹjọ́ lórí ọ̀rọ̀ yẹn. Kọ́lọ́run bá tó lánàá tó lé ní. Kó má jẹ́ kí n ṣì sọ, kẹ́yìn náà má ṣì mí gbọ́ lágbára Ọlọ́run bá. Mas bí ìwé ẹ̀kọ́ mọ́ kí gbogbo yẹn káàbọ̀. Ẹ ní àwọn àṣírí kan wà lọ́wọ́ yín. Bàbá Ògúndé kọrin 1969. 1969 tí wọ́n kọrin yẹn. That is to tell you pé àwọn olóṣèlú, àwọn ọlọ́jẹ̀lú Nàìjíríà wọ́n ti ń kó wa pamọ́ tipẹ́. Bàbá Ògúndé ní àwọn tí wọ́n kan pó sí, tí wọ́n kówó wa sí. That was 1969. Ni Bàbá Ògúndé kọ pé àwọn kan pó sí, wọ́n kó owó wa sí. Ní 2020, wọ́n wọlé ọbẹ̀ Èkó, wọ́n gbé pósí jáde pẹ̀lú owó. That is to tell you pé the same thing has been repeating itself ní àárín àwọn olóṣèlú, láàárín àwọn elders and leaders wa, wọ́n dẹ̀ ń bo ọ̀rọ̀ yẹn mọ́lẹ̀. Èmi ò fọwọ́ sí pé anybody kówó jẹ. Ṣùgbọ́n wọ́n paná ọ̀rọ̀ yẹn, wọ́n paná ẹ̀ láàárín ara wọn. Ọmọ Fúlàní kan bọ́ta, ó ní ta ló fẹ́ gbà, ta ló fẹ́ pín Nàìjíríà. Only the poor are in only they already living in hell. Ma tún fídíò yẹn wá tí n bá rí má gbé jáde. Ó ní àwa tálíkà, ó ní inú hell là ń gbé already. Ó ní tó pé ìmọ̀ wa ò lè jọ. Ó ní we the elite we are united. Àṣẹfísùn gbọ́dọ̀ wà. Nínú Yorùbá nation yìí, ìṣe ọmọdé, ìṣe àgbàlagbà ló bá ṣe, àṣẹfísùn gbọ́dọ̀ wà. Gbogbo nǹkan kọ́lẹ̀ máa wá sórí àgbàgbé wá gbé síta. A gbọ́dọ̀ ní àṣẹfísùn. Ohun tí Bàbá Lágbájá ṣe ni, ohun tí Tàmẹ̀dó ṣe ni. Ẹ̀yin náà sọ, ẹni wọ́n ti ń ba Bàbá Akíntóyè jẹ́ láti jọ ìpé Bàbá Akíntóyè kó owó jẹ. Ẹni ẹ sọ̀rọ̀, ẹ fẹ́ sọ̀rọ̀ kọ́ mọ̀ wá sí Bàbá Akíntóyè ló ràn yín. Ṣùgbọ́n gbà tí wọ́n dárúkọ tí ẹ bọ́ta ẹ sọ̀rọ̀. Ẹ ṣe má sọ̀rọ̀ nígbà yìí. Kó jẹ́ kẹ́ sọ̀rọ̀ nísìnyí. Bàbá Professor Adéníyàn, mi ò bá wọn sọ̀rọ̀ báyìí rí. Torí èmi ò ń ṣe attaché, mi clinch mọ́yàn. Làwọn tajọ́ ń sọ̀rọ̀ ṣe ń believe pé mo ní ìgbéraga. Mo rí tí ẹ ṣe jàrà fà. Làwọn tajọ́ ń sọ̀rọ̀, náà ṣe wò pé bóyá ó ní ìgbéraga kò kí n báyàn ṣe. Kì í pé mo ní ìgbéraga, mi like attaché ni, mi like máa sún mọ́yàn. Mo pé bí ṣe wà yìí, mi ò kan rabet, mo máa ń respect ara mi. Uncle wo jẹ. Mo wo owó tí gbogbo àwọn Yorùbá nation ti ń dá. Àwa tá ní sponsora. Gbogbo owó tí Yorùbá nation tó dá sínú pọ́ọ̀sì. Kò tó wọ ago tó wà lọ́wọ́ Dino Malaye. Ago tí Dino Malaye ń lò kò tó wẹ̀. Ibo ni Dino ti rí owó yẹn? Senator ló ṣe náà. Nigeria ò ní plane mọ́. Ẹ lọ wo history. Nigeria ò ní tó ń jẹ́ plane, Nigerian plane. Buhari tàn wá ń jọ wo ló ń ra plane. Wọ́n lọ ship wọ́n ra plane. Wọ́n lọ launch plane ní London. Nigeria la ti ra plane. Ọmọ Nigeria ni wá. Ẹ wá ra plane ní Nigeria. Ẹ wá lọ pé ẹ lọ open rẹ̀ ní London. A dẹ̀ sọ̀rọ̀, bàbá mi lẹ́kìtì ẹ káàbọ̀ sà. Àgbàtà ń sọ̀rọ̀, àwọn èèyàn bọ́ àtàwọn ní ká gbẹ́nu sọ́hùn. How can you, a president of a country, buy a plane of Nigeria and go and launch it in London? And where is that plane since then? Rí. Dẹ̀ bèrè. Àwọn olóṣèlú mọ̀ nǹkan tí wọ́n ń ṣe sí láàrin. Bàbá Professor Adéníran, wọ́n rojọ́ yín fáwọn kan. Àwọn wo náà rojọ́ yín fún? Àwọn wo ló wá sọ fún yín? Wọ́n ní kò jẹ́ kétí ẹni di, kì í jẹ́ kínú ẹni dùn. You see when I say, if you say anybody don't want to boo me, ma send this to me, mi fẹ́ gbọ́. Because tí n bá gbọ́ kò ní bà mí nínú jẹ́. Tí bá gbọ́, ó ní máa ríro. Mi ní wọ́n fẹjọ́ yín sùn. I am not trying to support Baba Adéníran or whoever that fẹjọ́ yín sùn. But what mo believe ni pé àṣẹfísùn ó gbọ́dọ̀ wà. Baba Adéníran ti bọ́ta ń sìn. Wọ́n ní gbogbo ẹni tó bá ní mo gbọ́ lọ́wọ́ wọn kan send the receipt. Yes. Neri Yorùbá, neri way forward gbọ́mọ́ sí o. Neri rally, God bless you too, ma. Ẹ ṣé gan. Neri rally gbọ́mọ́ nísìn o because wọ́n ti dà àwọn ajá àwọn olóṣèlú sí wa láàrin.
ìtẹ́yìn náà sọ brother mi wọ́n á gbé lọ fún Professor Adeniran Sunday Igboho ṣá lákàyè ò ní bàjẹ́ ọpọlẹ ò ní jọba ò ní ṣìṣe ò ní bùrùbùrù kó bá wọn ojú ẹ̀sìn bàbá Sunday Adéyẹmọ Igboho sọ ó ní gbogbo ẹni tó bá wá bá mi wá sí Kútọ̀nù ó ló welcome ó lèmi ni mo mọ nǹkan tí mò ń ṣe mo mú ọ̀rọ̀ yẹn báyìí mo sọ di òkèlè ẹ̀bà mo dẹ̀ ṣú gúgúdú báyìí mo gbé mi. mo sọ ọ̀rọ̀ tí ó dé Sunday Igboho sọ àníyà àwọn ọlọ́gbẹ́já wá kí yín àwọn tèmi ìdò olóyè ó ní ó ní tẹ́lẹ̀ bá wá tó bá rojọ́ tiẹ̀ ó ní mo mú dání tọ̀hún bá wá tó bá rojọ́ tiẹ̀ ó lèmi ni mo mọ tí máa ṣe ẹ gbọ́rọ̀ làákàyè ẹ ṣé gan God bless you ṣé ẹ gbọ́rọ̀ làákàyè bọ̀dá mi tó sọ̀rọ̀ yẹn wọ́n rojọ́ yín fún bàbá dédì wọ́n rojọ́ yín wọ́n wá sọ fún yín àwọn tí wọ́n sọ fún yín wọ́n sọ tiwa ẹjẹ́ àsọ tiwọn wọ́n máa ń sọ tiwa ẹjẹ́ àsọ tiwọn 23-24 lọ́rọ̀ ilé ayé jẹ́ 23-24 lọ́rọ̀ ilé ayé àwọn náà máa sọ pàdé gún àwọn náà máa sọ pàdé ògùn agúnbàjẹ́ òkì ní odó ẹnu ló dún agúnbàjẹ́ ẹni tó bá dúró kí wọ́n gbé iyán bàjẹ́ fóun jẹ òun ló máa ṣumíkúmí kí lẹ gbọ́ bọ̀dá mi tẹ́ bá ń wo show mi ẹni tó bá bá mi ṣí ẹ̀ show yìí kó kan bọ̀dá yìí lára ẹnikẹ́ni tó bá agúnbàjẹ́ òkì ní odó ẹnu báyìí ní odó wọn ìwọ tó bá wá dúró kí wọ́n gbé iyán burúkú fún ẹ jẹ wàá padà ṣumíkúmí wàá ya tí ò yẹ kó yà nínú ìgbẹ́ ohun tó ń ba ìmọye marriage jẹ́ náà nìyẹn àwọn gbọ́tẹ̀kù wò fẹ́ yẹ gbọ́tẹ̀yẹ wò fẹ́ ku òṣòrun wájú pọ̀ mọ́ tí pàkọ́ èló ni gbogbo ọ̀rọ̀ tẹ́ sọ yẹn bọ̀dá mi ó da ó dùn àmọ́ kò ṣe gbọ́ létí níta gbangba èló la gbà Ọlọ́run má ṣe wá lóníṣẹ́ Yorùbá à ń ṣe bí oníṣẹ́ ẹ ṣí ògbó ìtọ́jú bàbá Adédìran gbáyé kan bàbá sára tí gbáyé kíní kan ẹ ṣí ògbó tí àwọn bàbá yẹn gbà ẹ yọ owó ilé tí àwọn bàbá yẹn ń san ẹ yọ owó oúnjẹ tí àwọn bàbá yẹn ń san ẹ yọ owó health care tí àwọn bàbá yẹn ń san bàbá at 80 kí ni age bàbá 87 ni bàbá ní Professor Akintoye kí ni age bàbá Adédìran ẹ wo age àwọn bàbá yẹn ẹ wo Sunday Igboho òòṣà ẹ jẹ́ kí n sọ kíní kan fún yín gbogbo ẹnikẹ́ni tó bá fẹ́ pa oníṣòwò ẹ dè mọ́lẹ̀ ẹni kó má ṣiṣẹ́ Sunday Igboho bó ṣe wà yẹn kí Yorùbá máa fún ní 5 million ní oṣooṣù wàláì kò ní sọ pé thank you tó bá sọ thank you lójú yín ó kàn sọ thank you lójú yín ni kó máa wá jáde kó máa jálamba kódà kó máa mú 1 million wọlé ó tẹ́ lọ́rùn ju pé kó jókòó sójú kan lọ ẹ mọ̀ wípé ká jókòó sójú kan ìnira burúkú ni gbogbo iye tó bá wùn kí Yorùbá ká dá fún bàbá Akíntóyè bàbá Adédìran ó yẹ ká bọ́ta ká sọ síta kò sí iye tó láyé tó lè ra freedom Babangida ó ní burúkú owó ìyá ńlá ìyá owó ìyá ńlá ìyá owó gbogbo owó tí Yorùbá nation dá kò tó owó bàtà ẹsẹ̀ kan Babangida. Where's the freedom for Babangida? Babangida is inside. Ó wà nule ó ń wòran ta. Babangida gbà kí wọ́n gba gbogbo owó yẹn lọ́wọ́ òun. K'Elédùmarè gba gbogbo owó yẹn lọ́wọ́ òun. Kóhun dẹ̀ padà sí age tóhun ti ń jẹ́ Maradona. Kí òun padà sí age Babangida ní Nàìjíríà yìí fún àwọn tí wọn bá mọ̀. Babangida kan Nàìjíríà kan ni. Gbọ́ Maradona ni Babangida ó fọ àwọn Abiola àwọn Buhari kan pààyàn ni Babangida fọ Nàìjíríà ayé jẹ́ kí n jẹ ni ibi tí 419 ó ti jẹ́ crime ó ní kálukú ń ṣe yọ̀tọ̀ mi Babangida mú 1000 tá bá pariwo pé bí ń pa wá o ìyá dé o á dẹ̀ mú 1000 yẹn á mú bí 15 naira á jù síta wọ́n ní wọ́n ti já ráìsì ní pọ́ọ̀tù ẹ wá lọ rà o àwọn tí wọ́n ní ọpọlọ nìyẹn ó wá fi bẹ́ẹ̀ ó wá ń jẹ ó ṣe ní wá ní ajẹnifẹ́ ní èkúté ilé Babangida ń jẹ wá ó dẹ̀ ń fàtẹ́gùn sí tí Babangida fi
Babangida ṣàṣàlẹ̀ máa rí traces ìwà bí tó wù. Babangida burú ju Buhari lọ. Babangida tẹ́ ń wò yẹn ó burú ju Buhari lọ. Ìdájọ́ Ọlọ́run ló dé, mi ò fi yọ, kò sẹ́ni tí ò lè ṣàárẹ̀ torí àti ìmọ̀ gbẹ̀yìn Buhari náà. Àmọ́ ẹ lè rí traces iṣẹ́ ibi tí Buhari ṣe. Nítorí Babangida fi ọpọlọ ó fi ṣe. My brother, mi ilé ẹ̀ṣẹ̀ làákàyè o, mi ilé ẹ̀ṣẹ̀ ọpọlọ. Nínú ọ̀rọ̀ yẹn ẹ bá mi gbọ́ síwájú díẹ̀ sí. Èmi mọ̀ kọ́kọ́. Wọ́n kà máa ń pè mí, Abalala, ẹ̀mọ̀ Sáfà, àwọn bá sẹ́ẹ̀dì sí náírà sí mi, lọ́sọ̀wọ́ ni máa ń ṣẹ́. Wọ́n sẹ́ẹ̀dì náírà sí inú àkáǹtì mi, wọ́n á jẹ́ wọlé wá kó ní Sáfà fún wọn. To the extent bí pé táìmù mi wà tẹ́gbẹ́ ní máa fẹ́ kówó fún wọn nínú ilé, wọ́n wà sí tírò, wọ́n máa jẹ́ pé wọ́n á fún mi lójú, wọ́n máa bọ́ síta. Wọ́n ní ṣọ́gbà kówó jáde lójú gbogbo àwọn ni. Wọ́n ní gbogbo ìpàlẹ̀ ẹran mi ṣẹ́, ẹ̀yin ẹran mi ṣẹ́, wáyé tí máa ṣe kówó jáde lójú gbogbo yẹn. Bẹ́ẹ̀ lẹ́ni ẹ̀yin olóyìnbó lẹ́ni òfúlà fọ́ọ̀tì sí forever. Wáyé tí ṣe máa ṣe bẹ́ẹ̀. Bọ̀dá mi, ẹni tẹ́ bá fẹ́ kówó fún bàbá Adédìran lójú àwọn tó kù láwọn bàbá Kíntóyè olóyè Sunday Igboho wọ́n ẹni máa fún yín lójú lẹ́yìn máa sọ fún yín pé ṣó fẹ́ kówó jáde lójú àwọn tó kù ni ẹ máa ṣe wá kówó jáde lójú àwọn tó kù ṣe bẹ́yìn lẹ rán mi iṣẹ́ bọ̀dá mi ẹ ti rọ́pò ara yín tó bá ṣe pé lóòótọ́ ni o I am not sọ pé lóòótọ́ ni àbí lóòótọ́ kọ́ ẹ̀yin èèyàn ẹ wo ọ̀rọ̀ tí bọ̀dá mi yìí sọ ń bẹ̀ yẹn wọ́n ní ẹ mọ̀ pé bàbá Kíntóyè bàbá Adédìran olóyè Sunday Igboho ẹ mọ̀ wípé wọ́n jọ ń ṣe pọ̀ ni ẹ mọ̀ pé owó tó ń wọlé yìí owó Yorùbá nation ni wọ́n lè jọ ń ṣe Yorùbá nation papọ̀ ni bàbá bẹ́ ṣe sọ o èmi kọ́ ni mo sọ bàbá Adédìran máa ní ẹ wá fún òun ní sẹ́fà lẹ́yìn ẹ wá jókòó fẹ́ kó yẹn jáde lójú àwọn tó kù ni I feel at 40 it's a food forever mi lè kó yẹn jáde ẹlẹ́ran definitely ẹ̀yin fún ara yín ti ń gba àbọ̀dè fúnlẹ̀ Yorùbá I am not trying to judge you sir ẹ má bínú sir bọ̀dá mi I am not trying to judge you bẹ̀ pẹ̀lú ọ̀rọ̀ tẹ́ sọ yìí ó sọpẹ́ ẹ̀yin fún ara yín ẹ ti gba àbọ̀dè fún wa tẹ́ bá rí ààyè láti gba àbọ̀dè tó jù bẹ́ẹ̀ yẹn lọ tí orúkọ yóò bá ní jáde sir ẹ má bínú sir I am not judging you sir ẹ máa gba àbọ̀dè tó jù bẹ́ẹ̀ yẹn lọ fún wa why tẹ́ sọ pé ẹ lè ṣe Ìgbòho tó wà ní Benin Republic wọ́n ti fàyè mọye owó lọ lẹ́yìn ìgbà tó di pé wọ́n mú sí Benin Republic ó lóun ò lè dá ọmọ Yorùbá ni ìlú olówó tá à ń sọ ẹ̀yin tẹ́ ń gbọ́rọ̀ mi àbí mi mọ̀ bóyá ń gbọ́ mi yé mi rò bóyá ẹ̀yin people yìí tẹ́ ń wò mí bóyá ẹ̀ ń gbọ́ mi pọ̀ ṣe bá ń gbọ́ mi yé ó yẹ kí n máa rí nínú kọ́mẹ́ǹtì yẹn wípé ọ̀rọ̀ tí bọ̀dá mi ń sọ yìí ó la fi máa stop là ń tẹ̀lé là analyze fúnra yín lẹ sọ èmi kọ́ ni mo sọ. àwọn yẹrẹ bẹ́ẹ̀ ìmí ẹ máa wá sí ọjà ẹ máa wá sí ọ́fíìsì ẹ máa sọ kalẹ̀ wá báyìí láti wá kó sẹ́fà fún yín láìmọye ìgbà àìmọye ìgbà lẹ́ ń pè mí evidence ẹ̀ sì wà lẹ́yìn kan sì mọ̀ ẹ jẹ́ pé ní ẹ pè mí pé ó yá o àwọn ní $10 ló bá yí báyìí $10 ó pẹ̀ ní máa ṣàlàyé tó bá dójú ẹ̀ ẹ pè mí pé dọ́là èlò ní dọ́là iye báyìí bàdé máa ṣàgbá calculate máa sọ ní àrẹ ẹ transfer owó sí mi máa fún $1 fún yín lé tó ṣe ẹ̀kan tó ṣe méjì tó lẹ́ gbé ní ó hàn sí yín tẹ́gbẹ́ lọ ní mo bá pa ẹ jáde kẹ́ẹ̀tì kọ́kẹ́ ẹ wá pariwo bàbá ló náwó bàbá ló ṣe bá èlò ní bàbá náwó owó so ẹ máa wá ẹ máa pè mí láì mọ iye ìgbà ẹ má bínú bọ̀dá mi sà ṣé ká sọ pé orí olóyè Ìgbòho ló mú yín ni àbí ká ní orí gbogbo àwa tá à ń sọ̀rọ̀ Yorùbá nìṣọ̀ pátápátá ṣé ká sọ pé ẹlẹ́dàá wa ló mú yín ni àbí àwọn tí ó àti jẹ àti mu tó kù díẹ̀ fún Nàìjíríà tí wọ́n tún tara bẹ́ẹ̀ tí wọ́n ra data tí wọ́n tara bẹ́ẹ̀ tí wọ́n ra data bí àwọn ṣàfẹ́ gbọ́ wa ni ṣé ká ní ìṣẹ̀dá wa ló mú yín ni nígbà tí wọ́n ń gba owó yẹn lọ́wọ́ yín sà ẹ má bínú sà gbogbo ẹnu ni mo lè fi sọ tíjà ò bá dù yín tí wọn ò bá dárúkọ yín bọ̀dá ẹ sì máa kó owó yẹn jáde àwọn tí wọ́n ń ṣe ìjàǹgbara tí wọ́n ṣe security fúnlẹ̀ Yorùbá wọn ò rí owó àwọn elétò ààbò tí wọ́n ń ṣe ọdẹ tí wọ́n ń defend àdúgbò wọn ò rí owó sí defend àdúgbò ẹlòmíì wọ́n ti sáàkẹ́ níbi iṣẹ́ nítorí pé ó ń ṣe Yorùbá nation àwọn tí a lè fi defend gbogbo àwọn àdúgbò wa àwọn tí wọ́n wà ní
ẹlẹ́ṣọ́ ààbò tí wọ́n wà ní ẹni kí ẹ̀ṣọ́ ààbò wọn ò rí owó ṣe ẹ̀ṣọ́ ààbò owó kan dẹ̀ ń wọlé èyí dẹ̀ ń lọ ń gbà ní dọ́là agbépo ló já ọjà o yes sir mi try láti judge yín o but agbépo lọ́jà ọjà lè bí ẹni tí wọ́n gbé fún tá bá máa mú ẹni tó dalẹ̀ wá yín la máa mú bọ̀dà ẹ má bínú sir ọ̀rọ̀ yẹn le bó ṣe máa rí nìyẹn tó bá pé lóòótọ́ lọ́rọ̀ tẹ́ tó pa bàbá adé ní ìrùn àwọn náà ti bọ́ta wọ́n ní tó bá kówó fáwọn kó bọ́ta kó wá sọ nǹkan tí mo kàn wò ni pé diversion lè fẹ́ ṣe we the original ọmọ Yorùbá wallahi we remain focus why tí ẹ sọ láti pẹ̀tọ́ tí wọ́n ń bá yín nílé iṣẹ́ tí wọ́n ti ń gba sẹ́fà lọ́wọ́ yín tí wọ́n ti ń gba dọ́là lọ́wọ́ yín ẹ sọ nígbà yẹn ìgbà tíjà wá dùn yín lẹ wá sọ bọ́dá ẹ jẹ́ àtẹ̀síwájú. àbá lọ bẹ́ẹ̀ títí gbìmọ̀ nǹkan ìgbà yẹn lẹ́yìn ìgbà yẹn olúwa mi Sunday Adéyẹmọ Ìgbòho ni wọ́n pè mí pé bàbá oníkẹsà bàbá bínú sí ẹ ní bàbá ìwọ̀n bẹ̀ wọ́n ní pọ̀lọ́sà Adéyẹmọ bínú sí ẹ gan o wọ́n ní kí lọ́dún mo ṣe yà lọ bẹ̀ wọ́n ní gbogbo pé àṣírí tó wà láàrin wa táwọn mo máa sọ gbogbo ẹ̀ fún bàbá ó dẹ̀ sí gbogbo tí bàjẹ́ láì mo fura sí ó sì nǹkan tó kàn mí mo sọ wọn kan fún bàbá mo máa sọ fún olóyè ìjọ ẹ̀ mo ní ẹ dáhùn sí ti bá sọ yẹn ṣé òun bàjẹ́ lẹ́nu ara mi dàbí kìnnì àwọn náà sọ bẹ́ẹ̀ pé ò lè ṣe àwọn sọ fún wọn ó yà pé wọn kó bẹ̀ wọn ó dẹ̀ pé wọn ó dẹ̀ ṣàlàyé everything ó ní tó ìtàn fi bá mi sọ̀rọ̀ jẹ́ nǹkan mú kásárà kò sí tí mo fẹ́ ṣe bàbá mi ni wọ́n jẹ́. ẹni olóyè Sunday Igboho pè yín lórí ọ̀rọ̀ yẹn wọ́n lè ṣe bàbá ẹlẹ́ṣẹ̀ wọn ẹ wá ní tẹ́ bá ṣe bẹ́ẹ̀ ṣé ẹ ń gba ìjẹ lẹ́nu ara yín nìyẹn definitely sir ẹ ń jẹ ń bẹ̀ ẹ má bínú sir èmi ò gbọ́n púpọ̀ ọmọ kékeré ni mí bẹ́ẹ̀ tí rojọ́rojọ́ bá ń ro ẹjọ́ kó máa rántí mọ́ gbọ́ mọ́ gbọ́ tí sọ̀rọ̀sọ̀rọ̀ bá ń sọ̀rọ̀ kó máa rántí mọ́ gbọ́ mọ́ gbọ́ ẹni ẹ sọ fún olóyè Sunday Igboho pé tẹ́ bá sọ àṣírí bàbá síta bá sọ pé àwọn ọ̀rọ̀ táwọn jọ sọ dí táwọn jọ ń ṣe wọ́n sọ fún Sunday Igboho pé ẹ sọ síta ẹ wá ní tẹ́ bá sọ síta á jẹ́ wípé ẹ fẹ́ gba ìjẹ lẹ́nu ara yín yẹn ìjẹ kí lẹ gbà nínú owó yẹn lẹ́nu ara yín so ẹjọ́ ń jẹ ni sà ìjà ló dé lórin dòwe tíjà ò bá dé láàrin yín wàhálà ẹ̀ ní sọ síta tẹ́ bá fi rún wa pa tó bá ṣe pé lóòótọ́ náà ń gba owó yẹn o ṣàì má bínú sáà pé mi sí ń bẹ̀ omi gbóná lẹ́jọ́ Ọlọ́run níjó dàjò wa tó bá yẹ pé lóòótọ́ ni wọ́n ń gba owó yẹn ni wọ́n ń sanwó sàkàn bàbá adé nìran tí wọ́n dẹ̀ ń gba owó yẹn tẹ́yìn dẹ̀ bá wọn ṣe sí sẹ́fà tí wọ́n ń pè ní tẹ́ ń gbé wọn fún dọ́là tí wọ́n ń pè ní tẹ́ ń gbé wọn fún sẹ́fà a ṣe wípé ẹ̀yin náà ń jẹ ń bẹ̀ ẹ̀yin èèyàn mi tí bá ń parọ́ tí bá ń sọnù ẹ máa he mí tí bá ń parọ́ ẹ máa já mi fún ayé lẹ́sọ̀ èmi kọ́ ni mo sọ́sà o ẹ má bínú sà. ìyọjú rẹ̀ wá sínú Yorùbá ni ọmọ Yorùbá ni mí ní ìṣàyọjú rẹ̀ bí iye tí mo lè jẹ́ fún bàbá èmi kọ́ mo yẹra bàbá ló pè mí níbi èmi kọ́ mo pẹ́ra níbi because bàbá yìí ti pè mí ni àwọn ọmọ mi mo ní ìdí ìbẹ̀rẹ̀ kọ́ mo lọ lẹ́nu ẹni kí pọ̀lọ́sà Adéyẹmọ kí wọ́n jáde kí wọ́n ti bọ̀kẹ́ pé gbogbo tí mo sọ ìgbéró ni à ń bá lọ bẹ́ẹ̀ títí ìgbà tó máa wá já ibi tí wọ́n wà yẹn wọ́n fẹ́ kúrò ẹ̀yin náà lẹ́ni kí bàbá yìí pé kán jẹ́ kẹ́ kúrò nínú ilé yẹn ẹ kúrò níbẹ̀ wọ́n ń wá ilé bàbá ní owó lè ti pọ̀jù ẹ̀rí lé 350 400 ní sẹ́fà lóṣù ni o ẹ máa wo bàbá yìí o ọ̀dà ní ajé àti tọ̀rọ̀ ni òun ni wọ́n. bàbá yìí wọ́n ń jẹ́ fún yẹn wọn pé ibi tó fìtì wà nìyẹn ẹ̀yin lábẹ́ òmù yàrá àbẹ̀lẹ̀ òmù yàrá nǹkan kan owó ti pọ̀jù wọ́n ti bàbá yẹn wá sínú ilé yẹn àti wọ́n dẹ́nu ilé yẹn ní ìròpọ̀ ń lu ọ̀sẹ̀ kan wọ́n lu ọ̀sẹ̀ kan tí wọ́n fi kúrò nínú ilé yẹn tán fi dá àbá yẹn dá ẹsìn níyàwó ẹlọmọ àti ìyàwó àtọmọ yìí ẹmẹtẹta ẹkúrò ẹsìn bàbá yẹn nìkan àwọn arúgbó méjì ẹfún wọn sínú ilé ṣé kébì wa mọ kí máa wòran ni bẹ́ẹ̀ ṣe jẹ́ ọ̀dájú ṣé bẹ́ẹ̀ lẹ́lẹ́ òkú ayéfẹ́ jọ́dájú ni ẹ fi àwọn méjèèjì sínú ilé yẹn ẹ lọ àbá ní láti pè mí ní ìdájí pé ọba lára ó ní yẹsà ọyá máa bọ̀ kí ló dé máa bọ̀ gbọdẹ̀ lọ́dọ̀ wọn pàtí máa dọ́dọ̀ wọn kí ló ṣẹlẹ̀ bàbá wọn ní pọ̀lọ́sà Adéyẹmọ àti ìyàwó wọn àtọmọ wọn ti lọ kí lẹ́ ṣe aládàá ìdápa àwọn onílé àwọn ní tẹ́gbọ́rọ̀ káwọn èèyàn sọ nǹkan kan bá ní ilé tó bẹ̀rẹ̀ àti yanjú ẹ̀ àwọn sàn lọ ní olùbàkọ̀ wá tẹ̀lé 700,000 kó sọ 800,000 naira olówó tí wọ́n dá tí wọ́n kó sí bàbá yìí lọ́dún kó máa san lóṣooṣù èyí ẹ̀gẹ̀ jáde lẹ́ni oyè bàbá ná owó wọ́n ná owó tí mo sọ yìí kò tí ju bí oṣù mẹ́ta mẹ́rin lọ láti báyìí ṣé ẹ wá expect wípé bí ẹ̀yin ṣe kúrò lọ́dọ̀ bàbá kí bàbá tó máa lo àkáǹtì yìí ni no wọ́n lè lò because ẹ̀yin náà lẹ́ni ìdọ̀dọ̀ lápẹ́ ẹ̀ báwọn ṣe mọ́ gbogbo báyẹn gẹ̀gẹ̀ nìyí kó tó di pé ẹ lọ gbogbo
gbogbo system tẹ́ ń lò pẹ̀lú bàbá yẹn gbogbo ẹ̀ ó wà lọ́wọ́ mi tọ́wọ́ bá dójú ẹ̀ gbogbo ẹ̀ ní máa ṣàlàyé fún gbogbo yẹn láti orí àkáǹtì títí tó fi di àsìkò yìí tó fi àsìkò tí wọ́n sẹ́ẹ̀dì owó sínú àkáǹtì yẹn mọ́ ìgbà tó dẹ̀ yà tẹ́ lọ mo ní bàbá. mo rò bóyá ẹ̀ ń dè ẹ̀yin èèyàn mi wọ́n ní ilé tí bàbá Akíntóyè ń gbé ní skinny almost 800,000 naira. èyí tí ẹ tẹ́ sọ pé àwọn Yorùbá nation bá Akíntóyè kówó jẹ ṣé owó tí ẹ̀ ń dá ńlẹ̀ Yorùbá ṣó pé 800,000 lóṣù owó ilé nìkan is almost 800,000 naira kò tí mowó gas kò tí mowó omi kò tí mowó wọn gbá kò tí mowó security kò tí mowó àwo àwọn ọmọ bàbá Akíntóyè ni wọ́n ń san. àwọn ọ̀rọ̀ tẹ́ sọ yìí sà kì í ṣe ọ̀rọ̀ àsọgbà yìí ọ̀rọ̀ tó máa ń dójú tìyàn lẹ sọ. àwọn ọ̀rọ̀ tẹ́ sọ yìí kì í ṣe ọ̀rọ̀ tó mú iyì wá rárá àwọn ọ̀rọ̀ tó máa ń ba èèyàn nínú jẹ́ ni àwọn ọ̀rọ̀ tó ń rùn yàn nínú òun làwọn ọ̀rọ̀ tẹ́ sọ yìí sà. ẹ tí ẹ wá rò dáadáa ipe èlò ní gbogbo owó ọ̀hún tí ẹ ń gbà bàbá Adéníran ti lọ definitely àkáǹtì ló díjẹ ẹ̀yàn bàbá Adéníran kalẹ̀ tí wọ́n bá ṣì ń lo tí bàbá Akíntóyè tó jẹ́ neutral man láàrin yín tí wọ́n bá ṣì ń lo àkáǹtì bàbá Adéníran gẹ́gẹ́ bẹ́ ṣe sọ I am not there tí wọ́n bá ṣì ń lo tí bá ti ń sọ mi máa he mí ẹ̀yin èèyàn mo ń wo comment section tó bá ṣì ń lo àkáǹtì bàbá Adéníran ẹ ṣì jọ máa gba owó yẹn ẹ ṣì jọ máa pín bàbá Akíntóyè one at 87 wọ́n ń dààmú ṣé àwọn ọmọ wọn gan wọn ní máa regret pé kí ni bàbá wa dìde fún wọn Yorùbá sí ṣé inú àwọn bàbá Akíntóyè àdùn yes gbogbo ayé pé bàbá Akíntóyè ó lé ní bàbá Akíntóyè ó lé ní Sunday Igboho ó lè bàbá Akíntóyè ó lè kọ́ bọ́tà kan wá dìbọn every time we always call all this bàbá ẹ bọ́tà wá dìbọ́ǹkì ẹ bọ́ what ọmọ Ìgbò wo ló máa gbé yẹnu ló máa ní kí Nnamdi Kanu bọ́sítà kó wá dìbọ́ǹkì ọmọ Ìgbò wo ló máa gbójú wọnú ẹkùn Nnamdi Kanu láì ṣàwọ̀dẹ etí èsì ni bàbá God bless you ọmọ Ìgbò wo ló máa láyà ló máa ní Nnamdi Kanu owó kan wà káǹtì ẹ ìgbà tí wọ́n mú Nnamdi Kanu àwọn kan ní owó kan làwọn federal government fi tán Nnamdi Kanu lọ sí Kenya àwọn kan ní kíní kan ní àwọn kan lóbìnrin kan náà fi tán lọ àwọn kan ní gbani àwọn kan láwo ni bí wọ́n ṣe ń sọ wọ́n panu ẹ̀ straight ni tó bá ṣe pé Sunday Igboho ni wọ́n mú olódì ẹ̀ ní Benin Republic níjọ́ kínní àná náà wá ní owó kan náà fi tán gbogbo wa la máa ṣe show Sunday Igboho tí wàá níbẹ̀ bọ́tà kó wá dìbọ́ǹkì ẹ̀ ní wọ́n ti pé ń jà fún wa ni àwọn ọ̀rọ̀ rádaràda ọ̀rọ̀ rédèrèdè ọ̀rọ̀ tó yẹ kí tó máa fi last week most of us à ń sọ pé kí Sunday Igboho bọ́sítà kó wá dìbọ́ǹkì ẹ̀ Sunday Igboho bá gbowó kó bọ́tà kó wá dìbọ́ǹkì ẹ̀ èló ni wọn bá fún Sunday Igboho èló ni Sunday Igboho bá gbà nínú Yorùbá nation tàmánì Sunday Igboho bọ́tà wá dìbọ́ǹkì ẹ̀ wá ṣàkáǹtì ẹ̀ fún wa mọye mọ́tò tí wọ́n bá ń lé ẹ̀ ni the last time I spoke with him mo ọlá pé kì í pé fídíò call la fi ń sọ̀rọ̀ because ọkọlọkọ àti ìyàwó ní àwa lè máa sọ̀rọ̀ lórí fídíò call I was talking to him on phone àwọn ọ̀rọ̀ tí Sunday Igboho ń sọ mo drop phone pẹ̀lú ẹ̀ mo fọlọ́run bá búra mo lọ ń sunkún ni mọ̀mọ́ mi Yorubawuyi wàláì mílíọ̀nìà ni mi mi ṣe mílíọ̀nìà ní náírà o wàláì mílíọ̀nìà ní dọ́là ni mi ẹ lọ lè sórí Google ẹ lọ lè wò ẹ wo àkáǹtì tí àwọn Yorùbá federal government Nàìjíríà tí wọ́n leak mọ́ pẹ̀lú Sunday Igboho ẹ lọ wò mo ní kíní kan mo ṣe kíní kan mọ́tò tí wọ́n bá nílé Sunday Igboho tó lẹ́sì jù bóyá Yorùbá mo Yorùbá bóyá ẹ mọ̀ bóyá ọ̀nà pè ní 12 million ṣé 12 náà pé àbí 120 million mọ́tò tó bá nílé ẹ̀ tó lẹ́sì jù nìyẹn Federal government of Nigeria wọ́n dẹ̀ bà gbogbo mọ́tò yẹn jẹ́ wọ́n fọ́ gbogbo gíláàsì ẹ̀ ilé Sunday Igboho àkọ́kọ́ tí wọ́n jó ṣí ọmọ Yorùbá gbogbo yẹn tá ń dá federal account òmìnira account igbá account àwo account ǹjẹ́ ẹ tí ì dá owó tó lè kọ́ ilé Sunday Igboho àkọ́kọ́ tí wọ́n kọ́ jó ẹ tí ì dá o ẹ wá fi sí mansion ẹ̀kejì tó tún lọ bá 40 million God bless you wọ́n ní mọ́tò tó dínwó dùn lé Sunday Igboho tí àwọn Nàìjíríà bàjẹ́
is 40 million naira. Tó bá pé Sunday Igboho ibi tó ti 25 million to 40 million bó tó bá ti ẹ̀jẹ̀ ilé Sunday Igboho gbogbo wa tó ti lọ sí Kútọ̀nù tó lọ Gàbọ̀ tó ti gbàgbọ́ tó ṣà gbogbo àwọn pé businessman ni máa yìí. Láti ìgbà yẹn ǹjẹ́ 1cc Sunday Igboho lè lọ ṣiṣẹ́ gbogbo èmi fúnra pàtó wá sọ̀rọ̀ yẹn tó pẹ̀lú mi àti Sunday Igboho tájọ sọ̀rọ̀ ńjọ́ náà mo wá lọ sí account mo wá lọ sí Google Ọlọ́run ò jẹ́ kí n kàwé tí mo bá kàwé ni kódà ẹlòmíì má lọ fi Google wo fuwo ẹ̀ báyìí bóyá fuwo ẹ̀ dúdú àbò pupa ni mo lọ sí Google mo lọ search mo lọ research who is Sunday Igboho, what is Sunday Igboho's what, kí ni Sunday Igboho àtàwọn federal government of Nigeria tí wọ́n jọ ń dùpọ̀. I Google search it, I get more research. Even yìí tí Sunday Igboho sọ fún mi, I got it online. 43 different accounts was traced to Sunday Igboho's name. Ní orúkọ lé ẹnu àwọn federal government. Wọ́n dẹ̀ sọ àwọn òbítíbitì owó kọ̀ọ̀kan tó wà ní àkáǹtì kọ̀ọ̀kan times 43 times. Yet, federal government of Nigeria wọ́n gbé ẹsẹ̀ lé. Wọ́n freeze account Sunday Igboho sísí ò lè jáde ńbẹ̀. Sunday Igboho yìí la ní kó wá ṣe àkáǹtì. Èló ni gbogbo iye tẹ́ dá. Èló lówó náà. If Sunday Igboho can get that kind of money, l'account, ẹ̀yin fara yẹn lọ Google eke lọ wò. Tí Sunday Igboho bá lè kó àdúró owó yẹn jọ sí account ẹ̀. Tó wá drop afẹ́ ayé, ìgbádùn ayé, kó ṣe yọ̀tọ̀ mi, kó jáde, kọ́lọ́pàá tẹ̀lé, kó máa sá lọ́tún, kó máa sá lósì, kó fẹ̀ sínú mansion ẹ̀. Prado latest new model ó wà nínú mọ́tò tó ń bàjẹ́ nílé Sunday Igboho. Mọ́tò wọn dà kíní kan million ó wà ní mọ́tò tó ń bàjẹ́ nílé Sunday Igboho. Gbogbo owó tẹ̀lé tó mineral account àti kíní kan account kò sí 100 million. Wọ́n wá impose olóṣèlú sí gbogbo yín láàrin. Owó tí ò tó ẹ wá ń jà sí. Àbájáde lọ́jọ́ kíní kan àbájáde Sunday Igboho pọ̀tọ̀ tó bí mi lójú. Tí mo ṣe ń wo lára àwọn àjọ agitation yìí bí ẹni pórí wọn ti yí. Tí mo wo most wọn bí ẹni pórí wọn ti dàrú ọpọlọ wọn ti sún mẹ́yìn. When they say Sunday Igboho come out, come and do account for us. Orepe aṣiwèrè jò wá gbàgbé. Èló lẹ bá dà fún Sunday Igboho. Tó tóye tó ń rí lórí business ẹ̀ tó ń ṣe. Ẹ rántí pé àwọn olóṣèlú wọ́n ra mọ́tò lọ́wọ́ Sunday Igboho tẹ́lẹ̀. Tó bá fẹ́ ṣe campaign, tó bá ra mọ́tò 200 lọ́wọ́ Sunday Igboho. Ẹ jẹ́ ká rò pé lórí mọ́tò ẹ̀dẹ̀ pé àwọn olóṣèlú Nàìjíríà wọ́n ò ní ra mọ́tò kékèké. Ká wá lórí mọ́tò kọ̀ọ̀kan ó jẹ́ 200,000 káàbù kékeré. Kó wá jẹ́ 200,000 yẹn times 200 times. Ete bá kàwé ẹ bá mi ṣí 200,000 times 200 times kó jẹ́ lọ́dọ̀ Ṣèyí Mákindé nìkan. Bí Tinubu ṣe fẹ́ ṣe èmi ló kàn yìí. Tinubu ò gbé contract fún Sunday Igboho rárá. Wàláì lára Tinubu Sunday Igboho ò rí owó rárá á rí tó 100 million. Pé Sunday Igboho kò rí owó rárá á rí tó 100 million lára Tinubu nìkan. Pé a fẹ́ ra mọ́tò fẹ́ kíní kan campaign fẹ́ kíní kan campaign. Awa ari lára Ṣèyí Mákindé, ari lára Kérédolú, ari lára Gbá, ari lára minister, ari lára House of Assembly, akakiri. Ó wá drop àbí ẹ jẹ́ kí n béèrè lọ́wọ́ yín bóyá yín lè mọ̀. Ṣé ní Kútọ̀nù tí Sunday Igboho wà yẹn àti APC ló ń ṣe ni àti PDP ló ń ṣe ni. Olóṣèlú wo ló gbé contract fún níbò tó ń bọ̀ yìí? Mi mọ̀ bóyá ẹ rí ẹnìkan tó gbé owó olóṣèlú kan tó gbé owó fún Sunday Igboho lásìkò òṣèlú tá wà yìí o pé àsìkò táwọn Sunday Igboho máa ń jẹ ọbẹ̀ ní ìwọ tó bá ń bọ́ lóṣèlú ṣe kódà mo ní ọ̀rẹ́ tó ń ta t-shirt fún àwọn olóṣèlú fàájì ló wà báyìí ìfẹ́ra ló wà báyìí falala ló wà báyìí ó ń jẹ tọkítọkí ọbẹ̀ ẹ̀ ní ẹni tí ó ń ta t-shirt fún wọn nìkan ni o t-shirt ó dà pé orí yín ti yí. Talk about reclaiming, live story. Oda fẹ́ ṣe ẹ kì í ṣe pé nodo tuntun la wà ke ko ṣí kó lórí page mi torí mi pè yín bíbí yìí o.
If you disagree with my analysis tonight, you can just go another page, please. Taleri tó gbé contact fún Sunday Igboho lásìkò yìí. Gbogbo pátápátá wọ́n kọ́wọ́ mọ́ wọn bá ṣọ ni, wọ́n gbé fún ẹlòmíì. Tẹ́yìn bá wá pé Sunday Igboho pé wá ṣàkáǹtì fún wa, ó lè ní Sunday Igboho bàbá Akíntóyè náà, ẹ mọ̀ pé àwọn ti ṣòṣèlú rí. Lẹ́ni eléyìí tí wàá kí bá ti pé òun ò ṣe Yorùbá nation mọ́. Àwọn olóṣèlú máa welcome ẹnu. Ẹ wo bí àwọn olóṣèlú ṣe ń pariwo ńjọ́ o. Sunday Igboho máa bọ̀ lé. Sunday Igboho máa bọ̀ lé. Àwọn tó ń jà fún yìí. Ó tiẹ̀ tó yakùn. Gbogbo ala mọ̀ pé Fúlàní nìyá yìí. I don't want to mention her name on my page, but ẹ̀yin tí ẹ mọ̀, ẹ ti mẹ́ni tí mò ń sọ. Fúlàní nìyá yìí. Ó tún wá ń sọ nínú ọ̀rọ̀ ẹ̀ pé Yorùbá ò lé Fúlàní kúrò nínú nílẹ̀ Fúlàní. Ìyá yìí ti ń sọ láti jọ́ yìí. Ipe kí Sunday Igboho kó máa bọ̀ nlé, kó máa bọ̀ nlé, ṣe bó rí bí wọ́n ṣe ń bu. Yet àdákẹ́, a bẹ̀rẹ̀ sí ní kẹ̀kẹ́ ebu. Sunday Igboho wá ṣàkáǹtì. Bóyá ẹ̀ tí gbọ́. Wọ́n ní àwọn DSS, wọ́n ní wọ́n fún Nnamdi Kanu ní oúnjẹ mọ́. Àwọn tó wọ́n wá ń ṣe òṣèlú, àbí tí àwọn ọmọ Igbo, àwọn Simon Ekpa, ẹnu ẹ̀ ni mo ti gbọ́ wọn sọ fún mi. Ó ní àwọn ò fẹ́ kí DSS sanwó oúnjẹ Nnamdi Kanu mọ́. Ó ní 2 million làwọn volunteer kó máa fi ṣòwò oúnjẹ fún Kanu lóṣooṣù. 2 million. 2 million wọ́n ní kó máa fún Nnamdi Kanu lóṣooṣù fún owó oúnjẹ lásán. Èló lẹ́yìn kó pamọ́ pé kó máa fún Sunday Igboho lówó oúnjẹ. Ẹ̀yin aláìlójú tí Yorùbá yìí. Yorùbá, we are shameless. We are full of mouth, ranting. Jagbajantis. Gbogbo ẹnu wa náà jagbajantis ló wà nú ẹ̀. Ẹ̀yin lẹ máa lọ party. Ẹ ṣe 5 naira sínú purse. Tó lè bá ti ń jó 5 naira tẹ́ ṣẹ́ gan 50 naira péré ló wà ńbẹ̀, mẹ́wàá ni o. Tẹ́ bá ti check on náà ẹyọ kan, ẹ jó bí 2 hours kẹ́ tó náà mi. Tẹ́ bá wá délé ní party ya Sule ta lọ lánàá. Gbogbo mo ná ṣègè nínú owó. Béèyàn tẹ́ bá jẹ owó school ọmọ màmí owó school. Òde ta lọ lánàá ni mo ti náwó tán. Ná tó 30 naira o. Yorùbá asán ẹnu lásán. Ẹnu lásán sámọ̀ ohun tí Babangida sọ nìyẹn. Ó ní tó bá ń ta ló ń lùlù ogun, ta ló ń lùlù ọ̀tẹ̀. Tó bá ní Yorùbá ni, ó lóun á wọlé padà wọ́n á lọ sùn. Wọ́n ní kí ló dé? Ó nítorí Yorùbá, ó lẹ́nu lásán náà ń jà. Nígbà tí ọ̀rọ̀ Abíọ́lá ṣẹlẹ̀, tó bá mú Abíọ́lá, àwọn Amẹ́ríkà wọ́n ti wà nínú port. Nínú àwọn Amẹ́ríkà wà nínú port báyìí. Wọ́n ti gbé àwọn submarine, wọ́n ti gbé kinní kan, àwọn tàǹkì ti wà ńbẹ̀ tó bá fi lè mú Abíọ́lá. Wọ́n mú Abíọ́lá pa. Wọ́n mú Abíọ́lá, wọ́n mú pa. Kò sí ẹnìkan tó jáde lára yín. Àwọn tí wọ́n jáde wọ́n fi bọ́. Tó jáde ní ìbọn báyìí wọ́n ti sá wọlé padà ni. Ta ló rántí ikú Abíọ́lá mọ́? Ta ló rántí ikú Abíọ́lá mọ́? Èmi àti yín ta ló lọ sílé Abíọ́lá lọ wọ àwọn fámìlì ẹ̀ pé ńlẹ́ ń bẹ̀ wọn o. Gbogbo padà sọ pé Abíọ́lá tó da fánù, ewúrẹ́ tó da fánù ni ẹ̀jẹ̀ náà fi kó fá. A padà tú pé Abíọ́lá ló bá àwọn Fúlàní jẹ, ẹ̀jẹ̀ náà fi ṣètùtù democracy. Ta padà tú sí nìyẹn. Yorùbá kí ló tà kí n ṣe làákàyè. Kí ló tà kí n ronú. Àmọ́ máa jà torí owó tí ò tó wọn kan. Àwọn tí wọ́n kówó wa pamọ́. Àgbèrè ò ní ìbàjẹ́ ó parí. Ìkíṣí ò ní ìbàjẹ́ ó ti tán. Àmì o. Àgbèrè ò ní ọ̀tẹ̀ ó pa. Ìgbà wúlò kò tẹ̀ pé. Ọ̀nà tí ẹ̀rù pàrọ̀ mú ìjàmbá wọlé sílé. Ọwọ́ tí ẹ̀rù lọ́ra mú. Ìjà kó wọlé síbi. Ọ̀nà tí ọ̀tá owó tuntun dé o, ìrònú dé bá wọn o.
ẹjọ́ orin yìí ẹ má gbọ́ lásán ẹ bá mi listen sí kẹ́ ẹ máa mú àwọn kankan bàbá Ògúndé orin yìí wọ́n ṣe ní 1969 ẹ má bá mi listen sí má fa àwọn kankan jáde ńbẹ̀ fún yín. Ọ̀nà kówó wá sí wọn mọ̀ pé kòtò tó jì o wọ́n rówó wà mọ́lẹ̀ o wọ́n kó wà pamọ́ wọ́n rèlú àjáṣẹ́ o wọ́n lọ kówó wá síbẹ̀ o. Ṣé ti gbọ́ 1969 náà ti ṣorin wọ́n ní àwọn olóṣèlú wọ́n kó sí wọ́n kó wà pamọ́ wọ́n gbẹ́ kòtò tó jìn wọ́n rí owó wa mọ́bẹ̀ wọ́n lọ lu òyìnbó wọ́n kó wa síbẹ̀ wọ́n lọ lu àjàṣẹ́ wọ́n kó wa síbẹ̀ wọ́n ti ń kó wa sí Dubai nísìn wọn ò bára wọn jà o wọn ò bára wọn jà o Emefiele 89.1 trillion ní Emefiele ló kó jẹ ní oríṣi àkáǹtì fún 89.1 trillion ni o Emefiele Central Bank Governor kò rákàntì ṣe fún ṣé Buhari mu even wọ́n ti ṣe òfin wípé àwọn DSS wọn ò gbọ́dọ̀ molẹ́sì ẹ̀ ní court but wọ́n lè molẹ́sì Nnamdi Kanu àwọn DSS lè molẹ́sì Nnamdi Kanu àwọn DSS lè molẹ́sì Sunday Igboho tó pé wọ́n ka mú ni ilé ẹ̀ tí wọ́n lọ ṣé wọn ò molẹ́sì ẹ̀ ni àwọn olóṣèlú wá ń gbé òbítíbitì owó wọ́n wá mú àwọn ajá wọn wọ́n wá dẹ̀ sí yín láàrin ẹ wọ́n á gbọ́ tẹnu eku wọ́n wá rò fẹ̀yẹ because wọ́n mọ̀ pé Yorùbá àmójú pá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 p
wọ́n ti mọ̀ pé àmọ̀jù bẹ́ẹ̀ yẹn lọ ni wọ́n ṣe ń wò wá. ẹgbẹ́ ọ̀sán sà. alo oṣù yẹn àbí bàbá ní àwa lé mi àwa lé títí tí náà wà nílé nínú àwọn mọ́ni wa dáàdi wa tọ́jú ọmọ wọn wọ́n pè mí pé bàbá àbá wa lé mi owó lẹ́yìn ti pọ̀ jù fáwọn láti máa san ṣé Yorùbá nation ní sanwó lé bàbá ni ṣé Yorùbá nation ní sanwó lé bàbá ni kí ẹni tó bá bóyá ìgbà mi ìfẹ́ dárúkọ ìdílé kan gúrùpù kankan àbí àṣìṣe mi ìfẹ́ dárúkọ kankan ẹni tó bá ní òun sì owó oúnjẹ ránṣẹ́ sí bàbá lóṣooṣù àbí lọ́sọ̀ọ̀sẹ̀ ẹ jáde kẹfà dìbọn tí mo sọ yìí kò sí. ló bá finish. gbogbo bá kọ́lá ní bàbá lé mi. ló bá parí. Bàbá Akíntóyè kówó jẹ o. Bàbá Akíntóyè kówó jẹ. Ṣé ẹ ti gbọ́? Ìgbà tí wàhálà bẹ́lẹ̀ ńsìn tó rọ̀ ṣẹlẹ̀. Ẹgbọ́n kan tí bàbá yìí sọ. Ó ní àwọn ọmọ bàbá Akíntóyè náà ń san 800,000 naira. Owó olè bàbá Akíntóyè. Ṣé wọ́n fàdíyà ni? 800,000 naira. Tí bàbá Akíntóyè bá bí ọmọ gidi. Tó yẹ pé àwọn ọmọ ẹ̀ wọ́n náà ń tẹ́wọ́ ni. Ṣé wọ́n á lè san 800? Bàbá Akíntóyè á padà wá sí Nàìjíríà wọ́n dé ṣẹ̀ṣẹ̀ àti gbé. Wọ́n á ti ru bàbá Akíntóyè lọ. Nígbà táwọn ìbá rówó san. Tàbí kí wọ́n ti fún bàbá Akíntóyè lówó kó dẹ̀ ti gbà. That is why we don't blame most of these people wọ́n lọ ń gba owó lọ́wọ́ àwọn olóṣèlú. Olóṣèlú ní ọpọlọ. Wọ́n fẹ́ bí pa gbogbo Nigerians wọ́n fẹ́ bí pa aráàlú ara ní aráàlú débi pé tó bá fún yín ní 500 naira inú yín á dùn pé lẹ́ni a fẹ́ ṣe ẹran sínú pot wọ́n mọ̀ ní ṣé kò sówó Nàìjíríà ni òbítíbitì owó wà Nàìjíríà ẹ bá mi tẹlifà like button kí ni ó gbé ó Steve àbò ṣe kí ni kó hangi o wọ́n àgbọn fẹ́ gbé lọ bóyá mo ti ń sọ̀rọ̀ jù kán tó gbé lọ ẹ bá wa share kẹ́ tẹlifà like button lórí ẹ comment ká máa rí comment àwọn comment yín. Ní dààmú ìyá mi comfort owó kókì lásán ni wọ́n fi dàárín bàbá Awólọ́wọ̀ àti bàbá Akíntọ́lá Rúdè ni owó kókì lásán ẹni tó bá mi ta lọ́fà láìgbọ́ ti yẹn wà láyé ní fọwọ́ yẹn gbọmọ̀ sí àti gbogbo wa pátá
ni wọ́n fi darin bàbá Akíntóyè àti bàbá Akíntola bàbá Awólọ́wọ̀ àti bàbá Akíntola rú. You said you didn't come out when Mayegun talked about 26 million. Right? Ihun tẹ́ fẹ́ náà nìyẹn. Kí Mayegun bọ́ta kó sọ̀rọ̀. Kí Yorubawuyi bọ́ta kó tako Mayegun. Ká má wá mọ̀ bí tá ń lọ mọ́, ká má bára wa jà. Ihun tẹ́ fẹ́ nìyẹn. Orí platform yẹn kọ́ lẹ wà yìí. Platform tẹ́ wà yìí. Platform tá ti sọ̀rọ̀ làákàyè òun lélẹ̀. Kì í ṣe platform tó máa bá gbogbo èèyàn jà. Mayegun lè sọ̀rọ̀ 26 million. It's up to him. Òun ló mọ tọ́jọ́ dàpọ̀. Tí 26 million ṣe dà wọ́n pọ̀. Bí ẹ bá gbé mi sókè tó là mí mọ́lẹ̀, mi ò pé 6 million. Kíyàn fọ́ mi mọ́lẹ̀, mi ò pé 1 million. So on this page, if you want me to attack Mayegun, wrong page lewa, but I can check next door. If you want me to talk about Mayegun 26 million, tí mi ò sí ńbẹ̀ gbà tí wọ́n fúnra wọn. Wọ́n ò pè mí sí nígbà tí wọ́n jọ negotiate láàrin ara wọn. Kí ló fẹ́ fowó ṣe, kí ló fẹ́ fowó rà, kí ló dà wọ́n pọ̀. I don't know about it, and you expect me to put my mouth. Wọn kì í ṣe aláyẹnu sọ ní the family mi. Ibi tí wọ́n sì bí èmi, wọ́n kọ́ mi, wọ́n tọ́ mi. Ipe tí a ò bá rí di fi kókò. Ká má sọ̀rọ̀. If you are talking about 26 million, mọ́tò lé olóyè Ìgbòho tí wọ́n bàjẹ́. Èmi ní 40 million ní tó kéré jù nílé ẹ̀. Àwọn kan ní 400 million ní mọ́tò tó kéré jù ní olóyè Sunday Ìgbòho. And you are here talking about 26 million. If olóyè Ìgbòho can sacrifice àwọn mọ́tò ńláńlá tó wà nílé ẹ̀, tá bá tẹ̀ sí ní mọ́tò lé olóyè Ìgbòho, tá bá sí ní méjì tí wọ́n bàjẹ́, at least ká bù kéré jù, out of 500 million naira. And you want me to attack and to say wọ́n gba 26 million lọ́wọ́ òun? My dear, tí n bá ní 100 million bí ṣe wà yìí, màá ní olóyè Ìgbòho fún mi lákàntì ẹ̀, màá send ẹ̀ síbẹ̀. He has sacrificed more than, I don't know, nínú struggle Yorùbá nation yìí. Nílẹ̀ Yorùbá, mi ò tí ẹni tó sacrifice tó olóyè Sunday Ìgbòho. You said when Mayegun talk about 26 million, I don't come out. Why will I come out? For what? But I don't negotiate I want to have account number. Ṣé mo wà ńbẹ̀ ni? I was not there. Mo de pè mí sí. So, èmi ò lẹ́nu àti sọ anything sí. Kí ni kí analyze lórí ẹ̀? Kí ni kí sọ lórí 26 million Mayegun? Kí ló kàn mí kàn yẹn? Kò kàn mí. Because kò sí signature mi níbẹ̀. Mayegun ló fún 26 million. But bẹ́ẹ̀ ṣe sọ because mi de tún gbọ́lẹ̀ Mayegun because mi ò wo show ẹ̀. Bẹ́ẹ̀ ṣe sọ. How do I believe you? And if it's tòótọ́ ni, àwọn ọmọ tó jọ dàpọ̀. All I believe ni pé tá bá fún tọmọ Yorùbá pátápátá, tá bá dá owó, tá dá 500 million. Tá wá ní Ìgbòho gba 500 million yìí kó má fi jẹun. Wàláhì ó tó bẹ́ẹ̀, ó jù bẹ́ẹ̀ lọ. Ẹ tẹ̀síwájú sà. Nínú àwọn tí wọ́n ta gbé kìíní yìí dání, tá ń pariwo, tá gbé kìíní yìí dání, bóyá ìlànà kìíní kan ni o, ìlànà ìgbà ni o, ìwà ìdílé kan ni o, kí ẹ jáde wípé ní owó tí owó ilé bàbá, owó oṣù owó oúnjẹ bàbá, lóṣù oúnjẹ olélé yìí, ẹ sọ fún bàbá yìí kò sí. Mi ní ẹ ṣe o, ọ̀pọ̀lọpọ̀ yín ṣe o, ṣùgbọ́n fọlọ́ṣì donation. Ṣé tẹ́ bá wá ná yẹn? Lẹ́yìn nǹkan tó bá fẹ́ sọ lórí burúkú ní débi pé ní bàbá yóò náwó wọn, bàbá kan ti ṣe ń lọ. Láti bí oṣù méjì sẹ́yìn, ẹbí nílẹ̀ pé báwo la ṣe ń ṣe àkáǹtì, ká ṣàlàyé pé ó lákọọ́lẹ̀, bá ṣe ń gbà, bá ṣe ń nà, bí bá tẹ̀lé bàbá náà lè dé, àkọsílẹ̀ wá kàlẹ̀, bàbá máa sáyẹ̀sì. Ẹni kí wọ́n fẹ́ dẹ́nìyàn káwọn jáde, kí wọ́n wá bí bọ́ǹkẹ̀, kí wọ́n wá ṣe àkáǹtì from A to Z látàkẹ́ tí wọ́n lẹ́yìn, kí wọ́n jáde, kí wọ́n ṣàlàyé pé báwọn ṣe náwó lélẹ́yìn, kí wọ́n wá jáde kí wọ́n sọ. Láti níbẹ̀ níbàrí, ìṣubú bàbá yìí olùkọ́ta dẹ́nìyàn wà. So ìgbà tí owó dé tí èmi gbà, ìgbà tí mo tún bàbá pè mí, tí mo wá fún lè wà lọ́dọ̀ wọn, tí mi lè lọ síbi kankan mọ́, ẹ̀yin ṣe báyìí náà lọ́mọ bàbá olùkọ́ta dẹ́nìyàn. Ṣáà wọn yóò ṣiṣẹ́ ni. Láti wá àtúnì ìpè ní gbogbo allegation tẹ̀sí nǹkan mi káàkiri. Yorùbá bọ̀ wọ́n ní ebi àti ìṣe láti jẹ. Ebi ìpè ní èlò gangan lówó tí ó wọlé. Ó níṣẹ́ mi lọ́wọ́ tí máa ṣiṣẹ́ mi tí bá wà lọ́dọ̀ bàbá. Tí pọ́sítọ̀ bàbá pè mí, bàbá ní ó yá èdè lọ. Bàbá ní kí n lọ ṣiṣẹ́ mi. Èlò wa ló wọlé tẹ́wọ́n pariwo káàkiri. Kí ló dẹ̀ fà? Ó dà kówó òde náà káàkiri yín mọ́ ni.
ẹ sọ ti bàbá títí ṣe dr Sunday Adéyẹmọ àìmọ̀ ìbá ni wọ́n pè yín ẹ̀yin méjèèjì papọ̀ tí bàbá yìí wọ́n dọ̀bálẹ̀ báyìí tán dọ̀bálẹ̀ báyìí bàbá méjèèjì kí ló dẹ̀ fà professor adé nìran yìí náà. I love you too. I love you. èlò wọ́n dẹ̀ pè mí mo jáde èlò ni bàbá yìí gbà meanwhile gbogbo owó tí wọ́n ń dà náà 99% owó yẹn ẹ̀yin lẹ̀ náà ilé tó wọ́n sí ìgbà tí owó tó dé àkáǹtì yìí mọ́ 70. Bọ̀dá sà ibi ọ̀rọ̀ olóyè Sunday Igboho yẹn mo fẹ́ wọlé láti bẹ̀ wọ́n ní olóyè Sunday Igboho several times ló ti pè yín bàbá Adéníran àti bàbá Akíntóyè tí máa yẹn ń dọ̀bálẹ̀ ẹ bá mi mú ọ̀rọ̀ yẹn dání torí Ọlọ́run ẹni tẹ́ bá jókòó bá mi jókòó dáadáa kájọ analyze ọ̀rọ̀ yẹn máa ka comment yín mo rí comment kan bí nsìn ẹnì kọ́kọ́ síbẹ̀ pé Yorùbá ká lọ bẹ Ẹlẹ́dàá wa kí ìṣẹ̀dá wa ká lọ ṣe deliverance kó nú ẹ̀mí òṣì àti ìyà tí àwọn Fúlàní àti àwọn olórí wa kó wa sí we need deliverance lóòótọ́ tí ìṣẹ́ bá ṣẹ̀yàn jù tí ìyà bá jẹ̀yàn jù gbogbo owó ló máa ń jọjú lójú ẹ̀dá tí ìyà bá jẹ̀yàn jù gbogbo owó ló máa ń jọyàn lójú ẹ wá gbọ́dọ̀ tẹ́ sọ pé àìmọye ìgbà tí Sunday Igboho ń dọ̀bálẹ̀ ẹ dákun kí ló yẹ kí Sunday Igboho tún máa dọ̀bálẹ̀ fún kí ló yẹ kí Sunday Igboho tún máa dọ̀bálẹ̀ ó ń bẹ ọ̀tún ó ń bẹ òsì wípé ẹ má jẹ́ ká ṣeré tú síta Sunday Igboho ló wà ní Benin Republic yẹn ẹnìkan on the 24 December 2022 tó parí ó bí ọmọ ọkọ sì sá lọ kó tó di pé bímọ wọ́n wòye bó ṣe bí ọmọ yẹn wọ́n wòye owó tí wọ́n ná Sister Kwame I am sorry to mention your name orí ẹnìkan ló send program yẹn sí mi wọ́n lẹ́nu yẹn jẹ́ Sister Kwame orí program yẹn ni mo ti gbọ́ wípé olóyè Sunday bá tí Nigerian government ò lè take care ẹni yẹn olóyè Igboho tó wà ní Benin Republic ẹni tí ẹ̀ ń sọ wípé wọ́n dá owó kan owó tí Ẹlẹ́dàá mi tó bá fẹ́ tiẹ̀ náà tọrọ ìṣẹ̀dá mi orí mi jọ gba ẹ̀mí òṣì kúrò nínú ìran mi àtẹ̀mí fún ara mi ẹ̀mí tí owó tí ò tó máa fi máa jọ wá lójú ìṣẹ̀dá mi má má ṣe tèmi bẹ́ẹ̀ o àti gbogbo èèyàn olólùfẹ́ mi àtẹ̀ tó bá fẹ́ wẹ̀ fúnra ẹ̀ owó ò tówó làgbàná máa ń wọ̀ tó bá tó owó tí àgbàná bá wọnú owó á jẹ á mu á ṣu á tọ̀ á padà darapọ̀ mọ́ wọn á di tẹ́nàntì owó ni tẹ́gbàná bá jẹ tó bá yó tán nínú owó tó bá tó owó á padà darapọ̀ mọ́ owó yẹn á di tẹ́nàntì ń bẹ̀ ni Sunday Igboho tó wà ní Benin Republic kẹ́lẹ́ mọ̀ pé kò kí ń ṣe olóṣì èèyàn 24 December yìí kò mà tí ì pé ọ̀sẹ̀ méjì o ó wá sọ fún ẹnìyẹn wípé ọmọ tí wọ́n bí yẹn lẹ́yìn tán lówó ńlá ni wọ́n san lọ́nà ọbẹ̀ nìyẹn ṣe bímọ yẹn lọ́nà mọ problem tó ní wọ́n ní Sunday Igboho san owó yẹn kò kù sísì ó san owó yẹn kò kù mo sì mú ọ̀rọ̀ yẹn dání kò kù ọ̀ní ní gbogbo tó fi ṣe delivery yẹn wọ́n á pè mí o mọ̀ ẹ̀jẹ̀ ṣáà bímọ gbogbo owó tí wọ́n san Sunday Igboho ló san after Sunday Igboho san tán ó tún wá sọ fún wọn wípé òun sọ ọmọ yẹn ní Àjọkẹ́ àwọn jọ máa kẹ́ ni lágbàtọ́ ti bí ọmọ yẹn sìn Sunday Igboho sọ pé òun adopt ọmọ yẹn ó ní nursery school primary school secondary school university level ọmọ yẹn ó lóun volunteer Sunday Igboho ti sáyìn ọmọ yẹn o Sunday Igboho ó ti sáyìn ọmọ yẹn o ó lóun máa tọ́ dé university level ẹni tẹ́ ń fi 2,000 lọ àbí èlò lẹ̀ 2 million Sunday Igboho kó 2 million jẹ́ Sunday Igboho èlò ló fẹ́ sọ fún mo dẹ̀ mọ̀ pé kò ní fi ọmọ yẹn sí primary school tó jẹ́ ṣá correct primary school ló máa fi sí bóyá lẹ́yìn mọ̀ wípé bí Sunday Igboho ṣe wà ní Kútọ́nù yẹn àwọn opó kan wà tí wọ́n wà ní payroll ẹ̀ tí wọ́n ń gba salary tí salary wọn ò dẹ̀ stop mi rò bóyá ẹ mọ̀ wípé àwọn orphan aláìní ìyá aláìní bàbá kan wọ́n wà lórí payroll Sunday Igboho ní bó ṣe wà ní Benin Republic yẹn tó sanwó sí àkáǹtì wọn tí kò dẹ̀ dúró tí àkáǹtì tí kò dúró God bless ẹ bá mi ṣàdúrà fún Igboho ṣá God bless Igboho ṣá
àwa mọ àwọn tí wọ́n wà ní payroll Sunday Igboho bó ṣe wà ní Benin Republic yẹn agbọ́n má gbẹ ẹni tó lọ́n bá ti dá lọ́rùn Ọlọ́run ti dá lọ́rùn olówó kọ́ ni Sunday Igboho ọlọ́rọ̀ ni. That is why I am always ashamed of Yoruba people. The bank Sunday Igboho watch account 5 million, 6 million. Ẹ fi Jimmy sílẹ̀. Ẹ bá mi ṣàdúrà Sunday Igboho. Ẹ má waste time mi lórí Jimmy. Mo rí comment ẹ mi ò ní kà ni. This is 2023. Àwọn tí orí wọn bá pé tí ọpọlọ wọn ṣiṣẹ́ ní kon ló máa ka comment wọn lórí page mi 2023. Whenever ti mari tí òpònú bá comment lórí page mi lọ́wọ́ yìí mi ò fẹ́ rí. If I can block many people tí wọ́n agitation tí mo kàn block wọn pé mi fẹ́ rí video tó bá ṣe. Mo block number pé mi fẹ́ rí ẹ. Mi ò bá ẹjà. But I don't want to hear from you. Mi fẹ́ mọ̀ bí o exist. Mo fẹ́ pa ẹ́ tì. Bí aṣọ tó gbó mi ò fẹ́ rí ẹ. Lẹ́nu kan máa wá tó máa wá kọ kíní nígbà tá ń sọ̀rọ̀ afúnni má wẹ̀yìn. Igboho òòṣà ọkọ obìnrin púpọ̀ bó ṣe ń fẹ́ arúgbó ló ń fẹ́ omidan. Àwọn ìyá arúgbó wá ní ọkọ mi Àdìsá Sunday Igboho ọkọ mi báwo ní ṣe jẹun báyìí á ní mọ̀mọ́ ẹ̀ jẹun. Ìgbà tó mú Sunday Igboho ẹ̀ mọ iye èèyàn tó kù ni. Nítorí pé wọ́n wò pé òun ni Ọlọ́run fi ṣe síbí tí wọ́n fi ń jẹun. Ẹ̀ mọ iye èèyàn tó gbẹ̀mí mi. Tá bá ti ń sọ̀rọ̀ Igboho ká máa fi sákìsì tá bá ti ń pe orí akọni ká máa fi dalẹ̀ lálẹ́ ká máa fi dà ká máa fi dalẹ̀ gàràgà. Látàrọ̀ tá ti ń sọ̀rọ̀ ṣe pé Jimmy yẹn ò comment bóyá pé bóyá pé mi ní sọ comment ẹ̀ síta tá ti ń sọ̀rọ̀ ẹgbẹ́ kò comment ṣùgbọ́n pátá ń dárúkọ Igboho tí à ń perí òòṣà ó rí pé à ń kí ọmọ aládìkún lọ́wọ́ inú bí àwọn yẹn dìde láti inú ẹ pé bó ṣe máa ń ṣe wọ́n nìyẹn. Omi sọ fún ìdá tó ń sọ̀rọ̀ yìí pé diversion àwọn tí wọ́n wá àgójọ bàbá Adéníran fún yín bàbá Adéníran tẹjọ́ ń kún tó wọ́n padà rojọ́ ẹ̀ fún yín àwọn tí wọ́n wá divert yín ni. Yes, you unfollow many of them. I unfollow many of them. Ìjà kọ́ ló kàn. Oh, bá wa kó wá rújọ lágbẹ́já fún mi. I don't want to hear. Tó bá lè gbọ́ nǹkan nípa mi, keep it to yourself. Kí wọ́n lọ fi ti ẹkún. I don't care. Ẹ bá mi ṣàdúrà fọmọ aládìkún Igboho òòṣà. Ẹni kò ní jẹ̀bi. Yorùbá, ẹ ti ń fi ẹ̀bi lọ Sunday Igboho. Tí ò bá sí pé Ọlọ́run dúró ti Sunday Igboho ni. Tí Ọlọ́run bá dúró ti Sunday Igboho ni. I believe we continue drop agitation yìí ni. Àti fi ẹ̀gbin àti fi lọ Sunday Igboho tí kò jẹ́ kó rí bẹ́ẹ̀. Holy Nnamdi Kanu is another savior nílẹ̀ Yorùbá. Holy Sunday Adéyẹmọ is another savior. After Baba Awólọ́wọ̀, holy Sunday Igboho is another savior. Savior kan nìyẹn. Sunday Igboho ó kú òǹlé ó ṣẹ́kù ńlé. Ajé wàláì ajé sì tí mo fògbó ẹ̀gbárí Àdìsá kú òǹlé ó ṣẹ́kù ńlé. Wọ́n náà mo sí Benin Republic. Àwọn ẹ lọ sí ilé ẹ̀ ní 25. Àwọn tí wọ́n wá ń jẹun lé ẹ̀ láti on the 10 àwọn tí wọ́n wá ń gbóúnjẹ Christmas ni wọ́n ti fi owó ránṣẹ́ tí oúnjẹ Christmas yẹn ò dẹ̀ dínkù. Tí wọ́n kan máa pò bú Sunday Igboho àwọn ìyá kan tó máa fọwọ́ gbá ìyàwó òpó tó máa fi ṣépè lé ẹ torí federal government has failed them. Federal government failed wọn Sunday Igboho ló pick wọn up pé màmá ebi ò ní pa yín kú. Ní dààmú ẹ máa jẹun dọjọ́ alẹ́ yín ni. Ó dẹ̀ ń ṣe bẹ́ẹ̀ fún wọn. Ó tún wá lọ́wọ́ tó kò sí lọ́wọ́ rẹ̀ báyìí. Ó sì tún wá rán Ànábì kan ojú yẹn lọ o. Irú Sunday Igboho kí Yorùbá tó tún irú Sunday Igboho bí ó di after another 100 years. Ànábì tó bá pé Saudi náà ti bí Sunday Igboho ni.
tó bá pé Jerusalem náà ti bí Sunday Igboho ni odidi ìwé náà máa ṣí fún another Bible another Quran náà máa ṣí náà máa fi kọ orúkọ Sunday Igboho sí Sunday Igboho yìí ọmọ aládìkún làwọn tí wọ́n sọ pé kó wá ṣàkáǹtì 5 million 2 million wọ́n ti pé owó tó máa fi rán ọmọ yẹn lọ sí yunifásitì kò kí ń ṣe 5 million nínú ọdún yìí nìkan ní December yìí nìkan tí táwa fojú wa rí o tí Igboho ò ṣàṣe kì í ṣọ̀rọ̀ 5 million èló lẹ wá dá èló lẹ dá ẹ bá mi wo ẹ dákun ẹ fìyẹn lẹ̀. I just want to show you something. Tí mi bá ti delete ẹ kó lórí kíní. Ẹ wo ẹni yìí, ẹ bá mi wo dáadáa. Ṣé rí, ṣé ọkọ àti ìyàwó yẹn mi ò bí ẹ rí wọn dáadáa. Ṣé ti rí ọkọ àti ìyàwó yìí. Ṣé rí ṣé bá mi wò, ṣé rí bá mi kọ síbẹ̀. Ẹ ti rí ọkọ àti ìyàwó yìí. Torí Jimmy yẹn mo ṣe show wọn. Jimmy mi fẹ́ kó lọ because mi ní block we. I need irú yín. Owó security lọ ṣe Google search ẹ. You know why Buhari tí inú Buhari ṣe ń dùn tí Buhari ṣe yan kwanda fanda mo ṣe research mi débi pé mo mọ̀ pé Buhari fún àwọn governors wa ní owó security owó ẹ̀mí wa. Ẹ lọ ṣe research yín. Torí ẹni Buhari ṣe ń wà bí wèrè. Tá bá ń pa Buhari máa wà poda pé yín ó pè mí lè fẹ́ gé jẹ. Ẹ lọ gé àwọn governors yín jẹ because federal government fún wọn lówó security ó fún wọn lówó ẹ̀mí wa 300 million on gbà lóṣù. For security. Go and do the research. 300 million àwọn governors ń gbà lóṣù for security ẹ̀mí wa. What are we saying? Atairu Jimmy, ẹ wo orúkọ ẹ Atairu ẹ tó kọ́ mọ Fúlàní ni Atairu. Eto ohun ò lè divert mi. Mo kàn fẹ́ sọ iṣẹ́ táwọn bàbá ẹ̀ tó ń ṣe, mo kàn fẹ́ fi hàn ni. Shetiri, ẹ ti orúkọ Gistlover ń bẹ̀. Credit to Gistlover. Ẹ ti orúkọ Gistlover. Ẹ ti rí àwọn fine twins tí ọmọ tí màá yẹn gbé dání. Ẹ ti rí. Ṣé ẹ rí máa yí dáadáa táwọn ọmọ méjì tó gbé dání àwọn fine twins ẹ rí àwọn ẹmọ fine. Ẹ rí máa yẹn. Family yẹn hàn yín ni o. Family yẹn fẹ́ kẹ́rí family yẹn dáadáa. Okay, mo ti delete ìkan bẹ̀. Wedding wọn ni wedding wa pé oṣù ó máa pé 2 years. Ọmọ 18 months làwọn bèjì yẹn. Gbogbo alárí family yẹn. Ṣé family yẹn ò wùyàn? Ṣé family yìí ò dáa? Family yìí ò ṣe péyàn gan. Ó ṣe gbéyàn gan. On the 19 nbo. December 28 ni wedding wọn pọ́dún méjì. Ẹ má kí Jimmy, ẹ má kó distract yín, ẹ listen sí mi. Grandson, ẹ jọ̀ọ́ listen sí mi, ẹ jọ̀ọ́ tó wé Ọlọ́run gbé ten wo mi, ẹ listen sí mi, èmi ni kẹ́ máa wò. Ẹ fi Jimmy sílẹ̀. Ẹ jẹ́ ká kọ́ ọgbọ́n àti ẹ̀kọ́. Di mo tó máa fi máa nífẹ̀ẹ́ Sunday Igboho sí dáadáa. O mo fẹ́ show fún yín. Gbogbo obìnrin pátápátá lóhùn ló gbàdúrà kó ń fẹ́ ọkọ dáadáa. Tó bá fẹ́ ọkọ yẹn kó wá ṣe ìyàwó, kó ṣe makeup, kí makeup ó fine bá kó fẹ́ yín, kó rẹ́rìn kí ẹ wo mai bó ṣe ń wo ìyàwó ẹ pé ẹlẹ èmi ni máa lu ẹgbó tutututu. Ṣé ẹ rí mai àti ìyàwó ẹ wo impression ìyàwó yẹn ń wo bò bí yẹn kan bá sọ̀rọ̀ ni. Ẹ wá wo en tó bá mo yan read ẹ read di mai dáadáa. Ta ló lè sọ kan tí mai yẹn ń wo bó ṣe ń wo ìyàwó ẹ yẹn. Mo fọ́ fún photo yìí o. Ta ló lè sọ tí mai yìí ń wò. Ẹ pé tí wọ́n ti wà carried away bó ṣe ń wo beautiful queen ẹ pé ìyàwó mi fine. Mo mọ́wọ́ lọ sọ́jà, mo mójú lọ sọ́jà, ẹ ti rí. After tí wọ́n wá ṣe ìyàwó yẹn tán. Lẹ́yìn oṣù mẹ́fà tí wọ́n ṣe ìyàwó. Ọlọ́run fi eléyìí dá wọn lọ́lá. Ọkùnrin kan obìnrin kan. Nàìjíríà ti sọ òkò bànújẹ́ sí ìdílé tẹ́ ń wò yìí o.
Nigeria ti sọ òkò ìbànújẹ́ sí ìdílé tí mo fi hàn yìí. Wọ́n ti jí máa yẹn gbé. Máa tí mo fi hàn yìí, wọ́n ti jí gbé. Wọ́n wá béèrè òbítíbitì owó ransom. Ìyàwó mà ti kówó lọ o. Ìyàwó ti kówó lọ, wọ́n ti lọ fún wọn lówó ransom. Wọ́n tó bá di Friday, wọ́n máa release ọkọ ẹ̀. Ó di Friday, wọ́n release ọkọ ẹ̀. Ìjọ́ kejì, òkú ọkọ ẹ̀ náà fi ránṣẹ́ sí lẹ́yìn tán gba ransom tán. Ẹ bá mi sọ̀rọ̀ sórí ọ̀rọ̀ yẹn. Òkú ọkọ ẹ̀ ni wọ́n fẹ́ náà fi ránṣẹ́ sí. Àwọn ìbejì tẹ́ ń wò yìí, wọ́n ti di fatherless ìbejì. Àwọn tẹ́ ń wò yẹn wọn ò ní bàbá mọ́ báyìí. Wọ́n ti pa bàbá wọn. Obìnrin tẹ́ ń wò tó fine, tó dà bí ẹgbára yìí, ó ti di opó ọ̀sán gangan. Ebetiri, as beautiful as she is, wọ́n gbé ọkọ ẹ̀. Kò be ṣùgbẹ́ gbá o. Kò be ṣùgbẹ́ gbà. Owó tí wọ́n béèrè, ó kó lọ fún wọn. Àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀, òkú ọkọ ẹ̀ náà fi ránṣẹ́ sí. You think Nigerian government will do anything? They will not do anything. Ó nínú wọn ò ṣe dùn sí Sunday Igboho àti Yoruba nation. Wọ́n sì wò pé àwọn epo tó ń wọ Nigeria, àwọn gbogbo gold kọ̀kọ̀ tá ní Nigeria, wọn ò fẹ́ kí ọmọ tálíkà ẹ ti bímọ ẹ kọ́kọ́ gbé family planning, wọ́n lè ti bímọ jù. Wọ́n ò fẹ́ kẹ́ jẹ níbẹ̀ ni. Mai sì tí Nigeria bá jẹ́ 500 million àbí 200 million tó pè Nigeria, Mai is -1. Ebetiri, Mai ti di -1. 18 years or 18 months of marriage. Marriage wọ́n pé 2 years ní December 28. Ni marriage wọ́n pé 2 years. Pé wọ́n ṣe marriage anniversary 2 years anniversary òkú ọkọ ẹ̀ náà fi ránṣẹ́ sí after tó ti gba owó ìtanràn lọ́wọ́ wọn. Kí ni wọ́n ṣe? What is their crime? They put them on Nigeria. Ẹ wá sọ fún mi. Mo fẹ́ kí Jimmy máa comment dáadáa ni o. Torí lọ́la, internet will never forget. Àwọn ìbejì yìí á dàgbà. Wọ́n á ṣoríire, wọ́n á dògbó. One day, they might come across Jimmy comments. Yes. Wọ́n lè come across Jimmy kọ́kọ́ comment pa. Ọ̀tọ̀ ń sọ̀rọ̀ wà lélẹ̀ ìkọ́ comment báyìí. Bóyá lọ́la, bóyá ọmọ Jimmy àbọ́mọ ọmọ ẹ̀kan, á lò fẹ́ kan lára àwọn ọmọ yìí. Ọ̀rá wá pa wọ́n pọ̀ náà. Ó yẹ kó mo ti gojú bàbá yìí rí. Àwọn ni nígbà yẹn nìkan bá ṣẹlẹ̀. Kò jù bẹ́ẹ̀ lọ. Àwọn ọmọ ìbejì wọ́n ti di aláìní bàbá. Ẹ ti rí wọn. Onírú àwọn Jimmy àtàwọn ìjọba Nàìjíríà wọn ò fẹ́ rí Ìgbòho sójú. No ṣe dà àwọn olóṣèlú sínú Yorùbá nation. Ẹ bá pariwo wọ́n ti kówó jẹ láti ìjọ tí wọ́n ti pariwo Yorùbá nation is a scam. Yorùbá nation kówó jẹ, kíní kan gbowó, kíní kan gbowó. Gbogbo wa ń pariwo pé gbogbo ẹ̀ tá bá gbowó lọ́wọ́ ẹni kan mú receipt jáde. Ẹ jọ̀ọ́ ẹ sọ fún mi. Orí page ta lẹ ti rí pé ẹnìkan mú receipt jáde pé èmi o ṣùkú níyàn o ọmọ ìyá ṣìgínnígínní o mo sọ kíní kan 1000 sí àkáǹtì Yorubawuyi fún Yorùbá nation. All we are hearing is wọ́n kówó jẹ, Yorùbá nation is a scam. Owó náà fi ń kó jẹ, Okay, bring out the receipts. Ẹni tí ò bá dá wa lókòwò kò gbọdọ̀ pé wá lárugún. Bring out the receipt tẹ́ fi sanwó fún wa. Nobody has ever come out pé receipt tí mo fi sanwó fún Yorùbá nation ni. Bàbá Adéníran tó sọ̀rọ̀ Bàbá Adéníran ti bọ́ta lé ní nísìn. Wọ́n ní tó bá fún àwọn olówó kó bọ́ta kó wá sọ. Bring out the receipt tẹ́ fi fún wa ló ta fi Yorùbá nation fi kówó jẹ. Ẹ rí mówó yẹn mú jáde. Ẹ̀yin wá ti rí pé àwọn olóṣèlú ló ń ṣiṣẹ́. Kò sí nǹkan kan kalẹ̀ báyìí lose focus náà ni. Wọn ò torí nǹkan ṣiṣẹ́ yẹn. Wọn ò bínú sí wa, wọn ò bá wa jà. Just for us to lose focus.
bọ̀dá tó ń rojọ́ fún yìí ẹ má jẹ́ kó yà yín lẹ́nu pé tí bàbá Adéníran náà bá bọ́ tàtó máa sọ̀rọ̀ wọ́n á ní báyìí wọ́n ti sọ̀rọ̀ tiẹ̀ náà fún mi báyìí ni wọ́n sọ nípa ẹ̀. mo fi Ọlọ́run ọba mo fi ṣe ẹ̀rí Yorùbá nation tá à ń ṣe èèyàn ti pè mí wípé jẹ́ àjọ bú lágbájá mo fi ọ́ ti máa wọlé sùn mo fi búra pé jẹ́ àjọ pawọ́pọ̀ kájọ bú lágbájá kájọ bring it down. ẹ fẹ́ gbọ́ nǹkan tí mo sọ wàláì mo ní mo ti gbọ́ mo promise pé èmi ọmọ Èkó sọ́nsọ́n ni mí bóyá sọ fún mi wọn ò bí kú. Which comment? Please read this comment out, madam, please. Which comment? See me, Loluwa. Ẹ bá mi kọ comment náà. But jájọ búlẹ̀ pé jájọ bring it down. Wallahi be lieless. Mo fi Kùránì mo fi búra. Mo sọ fún mi pé má worry. Wo we must bring her down. Okay, we must bring him down. Be him or be her. I don't want to be very specifically. Má worry. So ti máa ṣe láti last year. DNA ẹni tí ó ṣe mí why tí ma ṣe bú mi ò kí gang fight because mi ń ṣe àtàṣe mi ò gang fight because mi ò kí ń ṣe àtàṣe mo ní mo ti gba máa bú onítọ̀ máa bring it down. Ẹni yẹn ti gbàgbé wípé òun pè mí kí n bá òun búyàn ó ti bú èmi fún ara mi lọ́dún ni ó bú mi ń ta ó tún send voice message sí mi. Mo wò pé ìwọ ó dẹ̀ tún wá sí lọ pé kíní kan eléyìí kan ló kàn wá kan ohun tó kàn ọmọ Yorùbá kàn ní focus ọ̀hẹ́sì tí èèyàn bá pọnmi sínú drum tó bá ga lókè báyìí àbí tí èèyàn bá fi gbogbo ilé ìkó aṣọ sí tó bá ń sun iná yẹn tó bá ń sun aṣọ yẹn níná lẹ́yọ kọ̀ọ̀kan wàláì á padà sun aṣọ yẹn níná tán. Má tẹ́ ń wò yìí ó ti kúrò nínú Nàìjíríà o ó ti kúrò nínú ayé wọ́n ti mọ́ òun náà kúrò ńlẹ̀ tán bá máa ọmọ yahoo wọ́n á fi fóònù wọn trace wọn àmọ́ ọ̀rẹ́ nìyí trace. Ta ló máa tọ́jú àwọn ọmọdé yìí dàgbà? Ta ló máa tọ́ àwọn beautiful kids yìí? Àwọn ọmọ dáadáa yìí. Ta ló máa tọ́ àwọn ọmọ yìí dàgbà? Ta ló máa tọ́ àwọn ọmọ yìí dàgbà? Tí wọ́n bá dàgbà ibo ni sàréè bàbá wọn. Irú kú wo ló sọ pé bàbá wọn at 18 months. Ṣé bàbá wọn l'accident ni? Ṣé ẹ rò bẹ́ẹ̀ àmọ́ ìwọ́n ṣe lè mọ bàbá wọn tó bá rí bàbá wọn? Wọn ò lè mọ bàbá wọn. Kò sí ìyá ọkọ sí ìyá wọn fẹ́ ó ní ẹ wò wọ́n ṣé máa change ojú bàbá wọn sójú ọkọ sí ìyá wọn bá fẹ́ ni. She never enjoyed the marriage. Kò enjoy marriage yẹn rárá. Ẹ wò wọ́n ti jọ ń rẹ́rìn tọ́jọ́ ń wòra wọn tọkọ náà wò pé ìwọ lálẹ́ yìí wàá rògo má fẹ́ ṣí ẹ léṣe ẹ ti bọ́kọ yẹn ṣe ń wò ẹ rí pé ìfẹ́ wà ní ara máa yẹn ẹ bó ṣe wòyàwó yẹn máa yìí kò sí mẹ́ ó ti wà carried away ó ti wòyàwó yẹn lọ ẹ wo ṣe wò lọ ó ti wò lọ pé ọmọ ẹlẹ̀ bí tí mo náwó mi sí lélẹ́yìí ẹ bó ṣe wòyàwó ẹ lọ. 18 months ni wọ́n fi live together. Yorùbá ẹ̀rọ inú bàbá kìíní kan gbowó bàbá kìíní kan gbowó kọ́ ló kàn yín kàn ìjà kọ́ ló kàn yín kàn bọ̀dá mi tí mo play voice mail àbí voice message yẹ mo fọlọ́run bá bẹ́ bọ̀dá mi àwọn àṣírí bá Professor Adéníran tó wà lọ́wọ́ ẹ̀ keep it to yourself fẹ́ gbọ́ ibi kan báyìí ló máa ń fún tèmi máa ń fi tọ́ra tí epo bá yí ọwọ́ ẹyọ kan yìí tí a bá tètè nùnù ká ṣànù before you know it epo yẹn á yí gbogbo ọwọ́ á tún jí wa láṣọ wọn àwọn APC campaigner àwọn PDP campaigner àwọn bloggers ọ̀rọ̀ tẹ́ ẹ sọ yìí nísìn wọ́n ti bá yín decorate ẹ̀ wọ́n ti ń play ẹ̀ káàkiri wọn ò ní
bọ̀dá Mr. kí lórúkọ yín Aládé àbí kí lẹ pé orúkọ yín Abudu kíní kan lẹ pé orúkọ yín Abdul Gafaru àbí kí lẹ pé orúkọ yín sà PA bàbá Adé bàbá PA bàbá wọn ò ní PA bàbá ń jà ohun tí wọ́n sọ ni pé àwọn Yorùbá nation tún bẹ̀rẹ̀ Yorùbá nation saga Yorùbá nation money saga Yorùbá nation fresh saga Yorùbá nation kíní kan saga Yorùbá nation náà attach ẹ̀ mọ́ a fẹ́ gbọ́ anything tẹ́ bá kù nínú yín ìgbà tẹ́jọ́ ń pín owó a gbọ́ sí ìgbà tó ń dùn mọ́ yín a mọ̀ sí ìjà ló dé lórí dòwe keep your all the àṣírí wà lọ́wọ́ mi evidence wà lọ́wọ́ mi keep àṣírí yẹn sọ́wọ́ yín. I hate when somebody say àṣírí yẹn wà lọ́wọ́ mi I have evidence láti bá ìjà ìwọ rò bóyá o ní evidence láti bẹ́ẹ̀ nìkan jà ni o mọ tẹ́nìyẹn náà ní nípamọ́ fún ẹ mi ò rántí òwò tó máa fi ń back up ni ó ní òwò kan táwọn bá máa ń pa wípé máa ṣe kíní kan ní ilé ní o mọ tóun náà ní nípamọ́ fún ẹ o mọ bóyá àwọn evidence àṣírí tiẹ̀ tí ò yẹ kéèyàn gbọ́ tí wo tiẹ̀ mọ̀ pé àṣírí yẹn wà lọ́wọ́ bàbá yẹn bóyá o lè tú síta ó lè jẹ́ pé bẹ́ẹ̀ jọ ń jà yìí nísìn àwọn olóṣèlú ni wọ́n máa dùn wọ́n máa ṣiṣẹ́ lọ ìwọ fún ara wọn ti lọ sáàrin fámìlì yẹn wọ́n ti lọ bèrè pé ọmọ yẹn nígbà kan kíníkan kíníkan wọ́n á ti download fún bàbá Akíntó bàbá Adédìran ọ̀rọ̀ yẹn máa wá lọ bẹ́ẹ̀ ni àwọn kan okay àwọn kan send ẹ̀ sí àwọn olóṣèlú Tinubu kí ni mo sọ kí ni yẹn wá ń jà rànyìn bọ̀dá mi ẹ má máa sọ pé àṣírí lágbájá ó wà lọ́wọ́ mi ẹni tí mo sọ̀rọ̀ ẹ̀yìn sí tó bá padà come across show yìí tó bá pẹ́ rántí ni voice note tó send sí mi kò ní send ẹ̀ sí mi àwọn tó pọ̀ rántí bó ṣe wá mú kó fẹ́ bá mi jà yìí èmi tó bá pẹ́ ìwé ẹ̀ lòmíì ni I bring it on àwa bọ́ sórí íńtánẹ́ẹ̀tì mo wá play voice message yẹn fún because phone mi ó máa record mo wá play voice message yẹn fún pé ó yẹ ohun ẹ̀ ní o bàtọ́ ní kabalágbájá jà yẹn máa wá ràn lọ ìjà yẹn máa wá tàn lọ ẹni yẹn ó dáa mo fẹ́ ṣàṣírí kan fún yín máa tún búra fún yín mo fi Káàbà búra ẹni tó pè mí orúkọ ta ni mo lè lò jẹ́ kí n lo Mr. Azeez Ismail ẹni tó pè mí pé kí n bá òun bú Mr. Azeez Ismail Mr. Azeez ẹ má bínú mo kàn lórúkọ yín ni o ẹni tó pè mí pé kí n bá òun bú Mr. Azeez Ismail kájọ bring it down mo fi Ọlọ́run bá ṣe ẹ̀rí Mr. Azeez Ibrahim wá ṣe show níjọ́ kẹta tó pè mí kájọ bú Mr. Azeez Ibrahim o ó wá díjọ́ kẹrin òun náà wá ṣe show ó wá ń praise Mr. Azeez Ibrahim Mr. Azeez Ismail Mr. Azeez Ismail mo jẹ́rìí ẹ ó ṣe kinní kan ṣe ẹ lójú ayé lóde ẹ tó kájọ bring ẹ wálẹ̀ ẹni yẹn Mr. Azeez Ibrahim Mr. Azeez Ismail nísìn àwọn àti ẹni yẹn sìn ọ̀rẹ́ báyìí ni wọ́n o ọ̀rẹ́ tímọ́tímọ́ ni wọ́n èmi ni wọ́n ń wò ní ọ̀tá ṣùgbọ́n ẹni yẹn ò mọ̀ pé ẹni bí lẹni tó ń bá ṣọ̀rẹ́ tó bá fẹ́ sọ̀rọ̀ ni má wọrí Yorubawuyi mo láṣìírí ẹ̀ lọ́wọ́ bẹ̀ tó bá ń wo show mi ìyá padà sunkún wọ́n ṣe máa ń pọ́nìṣì ẹni bí nìyẹn èyàn kí n bá ẹni bí táìmù tó fẹ́ jà yẹn ò ní bàjà àwọn tí mò ń sọ yìí bí wọ́n pàdí tó pàdí wọ́n jọ ń ṣe pàdí mi mo ń sọ ní gbangba wálé gbangba ta ni mo ti ń sọ yìí mo dẹ̀ ń fi dọ́tí máa wọlé sùn mo fi búra lẹ́yìn tó ṣe tó ní kí n bú ká bring onítàn wálẹ̀ ó ti padà ṣe show fẹ́ tó ń kí onítàn that is why you see me I don't have friends tá bá ń jà mo kàn bá pé ẹ má jà ẹ já parí ẹ já ṣe kíní kan that is just me mi ò yá aṣọ wọ̀ mo like aṣọ $1,000 aṣọ $1 yìí mo like ẹ mi yá aṣọ mi yá góòlù mi yá bàtà mi yá kankan tí gàrí bá wáyé bí ṣe wà ń lo òyìnbó máa mú gàrí mi ò nira mi lára ẹ jẹ́ kẹ́ ti mọ̀ mí pé tí mo ẹ tẹ́ bá mi ṣe tẹ̀lé mi ó yẹ kẹ́ ti mọ̀ mí pé Yorubawuyi ṣé bó ti mọ̀ ni mí ẹlẹ́wà ṣàpọ̀n mi ìdẹ̀ wá fame n fẹ́ kílìṣì mo lágbájá no be me o no be me no be me o no be me mi ò kílìṣì so bẹ̀rù ọ̀rẹ́
kó tó bẹ̀rù ọ̀tá ẹ̀ bọ̀dá mi Mr. Gafar bàbá Adéníran tẹ́ rí lọ́ọ̀tá yín lè ní nísìn ẹ má bẹ̀rù bàbá Adéníran o àwọn tí wọ́n wá rojọ́ bàbá Adéníran fún yín tẹ́ni wọ́n rojọ́ yín bàbá Adéníran rojọ́ mi àwọn tí wọ́n wá rojọ́ bàbá Adéníran yín fún yín is an advice àwọn gangan ní kẹ́ bẹ̀rù bẹ́ẹ̀ ni àwọn tí wọ́n wá rojọ́ bàbá Adéníran fún yín àwọn gangan ní kẹ́ bẹ̀rù ẹni tí mò ń sọ rẹ̀ á wò padà wo show yìí á wò pé àṣé Yorubawuyi ní ọ̀rọ̀ yìí lọ́wọ́ ó lè fẹ́ bá mi jà níjọ́wọ́ ó yẹ kí n má bàjà ní kí wọ́n á pìlì ẹ̀ àwọn APC á wá gbé àwọn PDP á gbé àwọn Labour Party á gbé blogger á gbé àmọ́ wá fly Yorubawuyi sọ pé mo dẹ̀ jẹ́rìí mass burial àṣírí ti tú o Yorubawuyi kọ́ kíní kan wòtòwòtò Yorubawuyi kíní kan wòtòwòtà nígbà tí mo bá sọ̀rọ̀ báyẹ̀ sọ̀rọ̀ instance tó kọ́ bá Adéníran gbowó yẹn báyẹ̀ sọ̀rọ̀ instance ó máa wálẹ̀ lára bàbá Adéníran tí bá ti bú bàbá Akíntóyè tí bá ti bú onítọ̀hún ni á ti wálẹ̀ lára ẹ̀ àmọ́ àìní dárúkọ ẹ̀ ìnira ló máa jẹ́ fún. Somebody said bàbá Akíntóyè is resigned bàbá Adéníran is resigned kíní kan ọmọ Lucas is resigned after you see Sunday Igboho wake up Mr. Alan Adewale Fatai I am so sorry efegelemu Ọlájídé mo dúpẹ́ sọ pé what happened no Ọlájídé mo dúpẹ́ ẹ̀ṣẹ̀ join show yìí ni ara wọn Mr. Fatai ara wọn tá ń sọ ni àwọn tó máa ń gbé ìròyìn ẹlẹ́jẹ̀ bàbá Akíntóyè has resigned ẹ sọ níjọ́ wo Punch gan gbé bàbá Akíntóyè came out and said I never resigned. You say bàbá Adéníran has resigned bàbá Adéníran has never resigned. You say Omoluka has resigned the same way they say Yorubawuyi has quit because mo sọ pé I will quit if àwọn èèyàn wo if kí ni mo sọ pé tó má lè ṣe wọn ò wo show náà Yorubawuyi ti quit o I will never quit. Yorùbá nation tiwantiwa ni ilẹ̀ bàbá wa ilẹ̀ olómìnira àjọ máa gbà ni I am not quitting anything I am not resigning anything yes ilẹ̀ bàbá wa. Don't say what happened no Mr. Abi Mrs. Modupe nobody resign àwọn oníròyìn ẹlẹ́jẹ̀ nìyẹn àwọn tí wọ́n you miss up the miss Dayo clap for yourself sir miss up ni o ẹ ti miss up nobody resign no by way cut on you I resign we can only resign tá bá ti gba ilẹ̀ wa 2023 is okay. Ẹ tó party resign. Let me show you one thing. Oh, money 5 minutes left. Let me quickly show you this. Tani. Tẹ́ bá mo ke bá mi kọ síbẹ̀ tani yìí. Ẹ tẹ́ bá mo ke bá mi kọ síbẹ̀ kí n ka ko tó sọ fún yín. Ṣé ti rí tí mo sọ ẹ ti rí ẹni tó bá mọ orúkọ bá mi kọ síbẹ̀ máa wá kàkọ́ tó sọ fún yín ẹ pé Fúlàní ni ẹ bá mi kọ orúkọ ẹ síbẹ̀ o ó ní federal government to share Nigerians personal data with Pakistan, Saudi Arabia and other Islamic countries. Pantomo ni je pantomo tó wà ní in charge àwọn data yín àwọn fóònù yín nǹkan tẹ́ ń lò òun ló kọ sí bí ó ní federal government to share Nigerians gbogbo yín they should share your data about gbogbo everything about you they should share it with Pakistan, Saudi Arabia and other Islamic countries. Èmi kọ́ ni mo sọ oni ẹ ti gbọ́ ẹ ti rí pantomo ni je pantomo ó ní gbogbo data yín who you are kí ló dé tí wọ́n ní kó máa share personal data wa ayé wa àṣírí wa gbogbo nǹkan wa ó ní wọ́n gbọ́dọ̀ share pẹ̀lú other Islamic country kí ló dé
ṣé wọ́n share data Saudi Arabia pẹ̀lú tiwa ni tá bá sọ pé data kì jẹ́ pé I mean MTN àbí kíní kan o data kí wọ́n pè ní data ní Yorùbá bí joto bí ẹ how old are you iye yín àwọn kan tẹ́ ń ṣe nílùú everything about you they should share with other Islamic countries. Are we a Muslim country? Ẹ dẹ́kọ̀ ẹ lè fẹ́ dìbò ẹ múra ẹ lọ dìbò 2023 yìí sá pàǹtàn mọ́ pàǹtàn mi ẹ múra ẹ lọ dìbò Sharia law lẹ mọ padà lò gbẹ̀yìn Nigeria. Everything Islamic country. Everything Islamic country. I am a Muslim. But why? Tí wọ́n fẹ́ share data wa pẹ̀lú Saudi Arabia. Why tí wọ́n fẹ́ share data wa pẹ̀lú Saudi Arabia, pẹ̀lú Pakistan, pẹ̀lú other Islamic country? Ìyá mi àríyá kábọ̀. Queen, ẹ káàbọ̀ lọ wò láti bẹ̀rẹ̀. Ṣé mo kí ẹ wò bí fẹ́ sọ jù báyìí lọ. Ẹ bá wa bẹ̀ bọ̀dá wa. And if anybody is telling me pé Yorùbá nation ò ní wáyé, eléyìí jẹ́ kó sọ pé Yorùbá nation máa wáyé. Yorùbá nation tó máa jẹ́ ilẹ̀ gidi. Because táwọn olóṣèlú fi ń fìyà jẹ wá ni wípé wọ́n jẹ́ ń kó wa lówó, wọn ò sọ síta. Àmọ́ bí Yorùbá nation, tẹ́nìkan bá ti jọwọ́, tẹ́nìkan bá ti jí owó báyìí, a máa wá pariwo ara síta. That is to tell you pé no personal information. Ní dààmú ẹ̀yin gbóyìnbó yẹn pé mi lọ school. Personal information ń pè ní data. Eléyìí tó sọ fún wa wípé Yorùbá nation ó máa ṣeéṣe. Ìlú tá ní gba nonsense ni. Tẹ́nìbọ̀dé bá ti jí owó kó, a máa sọ ọ̀rọ̀ ẹ̀ síta. Ẹni ṣe yẹn ṣe ọ̀rọ̀ nìyẹn o. Ẹ jẹ́ kí n fi hàn ilé ẹ̀kọ́ sí kí tó máa lọ. Ọ̀rọ̀ kan, personal information wa lásán náà nǹkan ṣí ẹ̀. So anyway tó bá rìn sí, anything tó bá ṣe, kódà kó travel out, àwọn Islamic country, wọ́n á wà able láti lè máa track ẹ̀. Why Islamic country? Why Pakistan? Why Saudi Arabia? Why? Even if it be, wọ́n ò gbà kó share data ẹ as your personal information, wọ́n ò gbà ká share anyhow. Ọlọ́pàá ò lè bí ẹnsìn, kó kàn dá ìdúró kó máa bẹ̀rù personal kíní ẹ. Where you they will not even ask you, where is your ID? Tó bá wẹ̀ kó fún wọn, tó bá pọ̀ fún wọn, kò sí wàhálà. But Nigeria, ọlọ́pàá Nigeria bá dá ìdúró tó ní where is your ID? Tó mú ìgbà tí ló máa fún ẹ báyìí. Orí ẹ̀ ó máa reset the brain ẹni. Pàǹtọ́mọ́ ló sọ. Digital Corporation Organization. Nigeria should share Federal Government of Nigeria. Federal government to share Nigerians. Federal government to share Nigerians. Personal data with Pakistan, Saudi Arabia, and other Islamic countries. Could you bear it? Would you bear it? Fontaine. Àwọn short video kan wà lórí YouTube tí mo ń drop síbẹ̀. Tẹ́ bá ti follow mi, ẹ lọ follow mi lórí YouTube. Àwọn short video wà ńbẹ̀ tó máa pa yín lẹ́rìn tẹ́ máa kọ́gbọ́n ńbẹ̀. Babaláwo tó máa ṣe kéré wà pẹ̀lú ìyàwó pastor. Ó pé agbọ́n ṣẹ́, ìkàmùdù ń ṣẹ́, ojú olóko ní kọ̀ndòkọ̀ndò. God bless you. Ojú olóko ní àgbàdo. Ń ṣe ń gbó Yorùbá nation ti dúró lágbára Ọlọ́run ojú wọn náà ló máa ṣe. Never follow me lórí YouTube Yorubawuyi náà ni mo ń jẹ́ ńbẹ̀. Ẹ follow me, ẹ tẹ notification button. Àwọn 8 minutes video, 10 minutes video tó ń kọ́yàn lọ́gbọ́n. Babaláwo tó lọ ṣe kéré wà pẹ̀lú ìyàwó pastor tí wọ́n sẹ̀ngẹ̀mẹ̀ngẹ̀ lẹ́kìtì àti jù síbẹ̀. Ẹ máa rí ńbẹ̀ lot of things. I ma drop video back to back lórí YouTube ẹ máa lọ wò because lórí Facebook ń sìn when you say something àwọn ní kíní kan wọ́n sanction ní ó ṣe kíní kan mi dẹ̀ fẹ́ wà lájà ni mo nífẹ̀ẹ́ yín àtúnṣe wa kù God bless you Yorùbá nation no going back ṣé ìmúra mi òun yín ẹ love me ẹ like bùbá mi tí mo tún àwa Yorùbá nation àti tátọ́ àwọn ọ̀rọ̀ àti bùbá àwọn skirt and blouse àṣẹ kọ́mú àṣẹ pátá Yorùbá nation Yorùbá nation àti sign mo nífẹ̀ẹ́ yín ó dàbọ̀.